gbogbo ayé àwọn èèyàn tó ń bàjẹ́ sọ́wọ́ Jésù, mélòó nù yín ni Jésù ti pa pẹ̀lú ayé àwọn èèyàn tẹ́ ìforúkọ ẹ̀ bàjẹ́? ó ní ṣe oríire jọ́tẹ́ bí bá ń pa ọ̀nà ló máa rìn. níwọ̀n tó pe rẹ̀ lápòstélì Samuel yìí, tó bá ti lọ́mọ láì wà fọwọ́ ọwọ́ ẹ̀ wàá fi gbá ọmọ yẹn sí. gbogbo àwọn ẹbí tó ń sunkún lọ́wọ́ lórí ọ̀rọ̀ Jésù ò ṣe Jésù ní Nàìjíríà lẹ́ni yìí, ó máa wà lára wọn, ò ní ṣe oríire. ìjọ́tẹ́ bí bá ń pa ọ̀nà ló mọ̀ rìn, ìjọ́tẹ́ bí bá ń pa ọ̀nà ló mọ̀ jáde. àṣẹ. bó o tún wá wà nínú ilé mọ́tò gan ó yà pẹ́ nínú ilé ìwé olórí burúkú àṣírí. àṣẹ wà. àwa wíta ìwé pera yín lápòstélì àti pásítọ̀ àti prọfẹ̀tì àti bíṣọ̀pù káàkiri, ayé yín ń bàjẹ́ ẹ̀ ń bayé àwọn èèyàn jẹ́ using the name of that Jesus. Yes, that Jesus is not doing anything. ẹ̀yin olórí burúkú á máa wá sọ wípé ẹ jẹ́ ká jẹ́ kí èpo àti àlùkámà kó mọ̀ dàgbà pọ̀, ẹ̀ ní ṣoríire papọ̀ àtẹ̀yìn àti Jésù yẹn. ẹ̀ṣẹ́ mi bojú pé mi ń ṣe antichrist ní ẹ̀ ní ṣoríire papọ̀. àṣẹ. tó bá ti níyàwó àfọwọ́ rẹ̀ gbé ìyàwó yẹn sí ni, ó dẹ̀ ti ṣìrìn látẹ̀ ní lọ. bóyá rò pé bóyá ń bá yín ṣeré tó bá lọ́wọ́ mi ò tiẹ̀ ṣe mọ́, mi ì tiẹ̀ mọ́ bí tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ rárá. lórí ọ̀rọ̀ Jésù yìí náà ni ẹ̀yin olórí burúkú aláyébàjẹ́ yìí. So many families are in tears. So many families are in pains because of what you people have used Jesus to do to them. ó wá ń sọ lóun wọ́n èmi pé kémi máa sọ kò ní yẹ Jésù yẹn ẹ̀jọ̀ pasán papọ̀ ni. ẹ̀yin olórí burúkú aláyébàjẹ́ wọn àfọmọ tí yẹn máa forúkọ Jésù ti ká bọmọ yẹn nídìí. Báìbù yẹn náà lẹ́ máa fi sùn lé àwọn ọmọ ọlọ́mọ lórí. ẹ máa ní wípé ẹ torí pé wọ́n sọ nínú Báìbù pé ìránṣẹ́ kan sùn lé ọmọ kan lórí. ayé gbogbo yín ti bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ láti ìsìn lọ. tẹ́ẹ̀nì rí bá ti ṣe mọ́ tẹ́ẹ̀nì rọ́nà gbígbà ẹ̀ mọ́ pasán ni. now gbogbo wa la máa rántí, ẹ̀jẹ̀ máa bá wa ṣe gbogbo wa la rántí arákùnrin kan tó ń jẹ́ prophet Dr. Elijah Adesina. ó yẹ kí n wá fọ́tò ẹ̀ jáde but mi ní another. ok ẹ jẹ́ kí n wá jáde ń bí báyìí bóyá mo lè rí. ẹ̀yin olórí burúkú aláyébàjẹ́. gbogbo yín lẹ máa rántí ẹ. ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ torí voice note ẹ̀ ni mo kọ́kọ́ fẹ́ play. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run káàkiri àgbáyé, gbogbo ẹ̀yin ẹgbẹ́ onígbàgbọ́, tẹ́tìrì ìránṣẹ́ Ọlọ́run káàkiri, especially àwa tí a jẹ́ ọmọ ìjọ àpòstélì ti Kristi. mi mọ bí mo ṣe lè ṣe. àwọn mi ṣiṣẹ́ àwọn dẹ̀ rí ọwọ́ Ọlọ́run ní gbogbo ọ̀nà. ohun tí ó gbé wa jáde. ẹ jẹ́ ká gbọ́n tí Adésínà yìí sọ. ó ní ọ̀rọ̀ tí ó ti ń káàkiri orí ayélujára tó dẹ̀ bani lọ́kàn jẹ́ púpọ̀. ọ̀rọ̀ bàbá wa wòlíì àti ajíhìnrere Olúbóyè Ọládèjì Síkáyà tí ó ń jàràn tí ọ̀gbẹ́ni kan ní orí afẹ́fẹ́ tó gbórúkọ ẹ̀ ní Rótìmí Daniel Awikoko tó fi ẹ̀sùn kan bàbá wa nínú Olúwa wípé àwọn àti arábìnrin kan ọ̀rọ̀ yẹn náà ló gbé wa jáde ó sì jẹ́ kí a wá sọ̀rọ̀ ó sì jẹ́ pé kò yẹ kí a fèsì ọ̀rọ̀ yìí púpọ̀ ṣùgbọ́n bákan náà ó yẹ ká dá aṣiwèrè lóhùn kó má rò pé òun náà gbọ́n nínú òye rẹ̀. kí n tó sọ̀rọ̀ díẹ̀ lórí ọ̀rọ̀ bàbá wa tí ó sọ mi ò ní ṣaláìsọ bí mo ṣe mọ arákùnrin mo ti bá arákùnrin pàdé lórí ẹ̀rọ ayélujára ó ti lọ bí ọdún kan sẹ́yìn ibi tó ti sọ̀rọ̀ lórí àwọn bàbá wa ó sọ̀rọ̀ lórí
wípé 1988 àbí 1998 ó tó padà ní 1998 so gbogbo àwọn kan wọ̀nyí dẹ́n ìwọ tó o ní confidence o ní boldness o dì ní ẹ̀rí ẹ̀ lọ́wọ́ ó ń ta expect kó sì ní pé kò yẹ kó o bójú ẹ̀ ó yẹ kó o jáde sí gbangba káwọn èèyàn rí ojú ẹ̀ kí n tó dẹ̀ sọ̀rọ̀ mo fẹ́ gbà wá ìránṣẹ́ Ọlọ́run ní ìyànjú ìgbìyànjú tí mo dẹ̀ fẹ́ gbà wá náà ni wípé ọmọ wòlíì lónìí ó lè dọ̀tá wòlíì lọ́la o ohun tí mo fẹ́ kí gbogbo wa ká dìmú nìyẹn then ọmọbìnrin kò jáde nígbà tí bàbá ò tí ì jẹun kankan o ẹ wá wo ipò tí bàbá dé lónìí lọmọbìnrin tó wá jáde wípé bàbá ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn kí ni mo fẹ́ kọ́ sọ lórí ọ̀rọ̀ yìí wípé number one Daniel Awikoko Rotimi ó jẹ́ ẹni tó jẹ́ pé aṣòdì sí Kristi àti aṣòdì sí ìgbàgbọ́ ní ìjẹta mo wà ní orí láìpẹ́ ní orí TikTok ohun tó ń tẹnumọ́ náà ni wípé ó bẹ̀rẹ̀ sí bú àkóso Ayọ̀ Babalọ́lá pé olórí burúkú ni àwọn èèyàn tó join láìpẹ́ wọ́n ṣépè fún bàbá yìí wípé gbogbo ẹ̀rí tá a sọ nípa Babalọ́lá irọ́ ni gbogbo ẹ̀ kí ni evidence pé Babalọ́lá jí òkú dìde ó wà lórí TikTok yẹ mo join láìpẹ́ ní ìjẹta bó ṣe bú Babalọ́lá bí wọ́n ṣe ń ṣépè fún wọn oríṣiríṣi nǹkan náà ṣe bọ́tẹ́ èyí tó sọ tí ó kà wá òní wípé ọ̀rọ̀ bàbá wa wòlíì general evangelist of Christ Apostolic Church bàbá wa Ìsìkáyọ̀ Olúbóyè Ọládétì tó sọ nípa wọn ó ní mo kàn fẹ́ sọ̀rọ̀ lé lórí briefly mi ò fẹ́ kí ọkàn wa ọmọ Ọlọ́run tó bàjẹ́ mi ò dẹ̀ fẹ́ kí ọkàn ọmọ ìjọ àpọ́sítélì ọmọdé àpọ́sítélì Kristi kí ó bàjẹ́ torí wípé ara àwọn ogun ibi gíga tí a máa ń wí nìyẹn so àṣẹ tí ń fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ wípé ọ̀rọ̀ asán ni kò sí òtítọ́ kankan nínú rẹ̀ tó bá sì mọ̀ pé òtítọ́ wà ń bẹ̀ ọmọbìnrin kó sí ojú ẹ̀ kó jáde síta kó pe bàbá but Awikoko Daniel Rotimi ó kéré sí ẹni tí bàbá Ìsìkáyọ̀ ọmọ fún lẹ́sì àwa tá a jẹ́ irọ́ rẹ̀ láàrín lẹ́sì so don't expect bàbá to come out for you or to say anything on this allegation that you have put in him so bàbá ò ní jáde àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run tí a sì mọ bàbá nínú mo ti rí oríṣiríṣi ìtúsílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lórí ìtúsílẹ̀. now gbogbo ẹ̀yin tí ẹ pera yín ní pastor nínú ilé kí n tó play voice note tí wọ́n fi allege ẹjọ́ gbogbo ẹ̀yin tí ẹ bá wà lókè mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ bẹ̀ yín mo fi títóbi Elédùmarè bẹ̀ yín torí àwọn tó wà lórí YouTube àti Facebook kó má bàa sí interference ẹjọ́ ẹ máa make sure pé ẹ bá wà mute ẹ̀yin tẹ́ ẹ bá busy ẹ lè drop ná kí another person wá sókè gbogbo alámàgbà láyè ká sọ̀rọ̀ 1 minute 2 minutes lórí nǹkan àbáṣe a máa stay focused lórí topic tá a bá gbé wá. Now the first one is lórí Elijah Adesina gbogbo ẹ̀yin tẹ́ lọ sọ́ndà post yẹn tẹ́ lọ pè mí láǹtí Christ tẹ́ lọ pè mí lẹ́ni òkùnkùn tẹ́ lọ pè mí ní orúkọ oríṣiríṣi torí wípé olórí burúkú aṣèrè yín lórí láyà láti wá bá mi directly kẹ́ bá mi sọ̀rọ̀ ìkánkánú yín náà ló máa ń lè ṣe tẹ́ bá tún wá ṣe máa lo fake profile but tẹ́ bá ti rí àwọn irú Adésínà báyìí tó yẹ pé orógùn wọn ò mọṣẹ́ kọ̀ wọn kò rí bomi gbóná torí èpè tó tọ́ tó rìn òòlé ni máa fún dáadáa tó bá ti post fídíò bẹ́ẹ̀ yẹn torí wọ́n fẹ́ chase Clout ẹ wo àṣẹ òní for example nígbà tó bẹ̀rẹ̀ sí ní gbé fídíò mi tó bá ṣe live video a máa dé èèyàn 100 200 ó ṣe live video gan lánàá kò rí jẹ́ èèyàn méje lọ séèyàn mẹ́fà Bishop Andrew wà bíbà wọ́n lè sọ èèyàn bíi mẹ́rin márùn-ún so tó bá fẹ́ chase Clout tó bá ti gbé fèsì ojú Rotimi síbẹ̀ báyìí ojú Awikoko síbẹ̀ wọ́n ń tajà lọ nìyẹn àwọn wà lórí social media for chasing of Clout ni I have a goal to achieve and that goal is to make sure that any victim of any one of you wolves will definitely have a platform to voice their pains and their hurts ìyẹn tí wọ́n bá tiẹ̀ ṣì wà láyé torí wípé lẹ́yìn case Adesina yìí we are going to be talking about Yemi Adeola with whose brother I was opportune to speak with okay now irú fídíò báyìí tẹ́ bá worú Elijah Adesina yìí
naturally torí wípé gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ jẹ́ àjọ CAC pátá ojú inú yín ti fọ́ ẹ̀ ní nǹkan kan mọ́. Gone are those days ẹ̀ ní nǹkan kan mọ́ torí ọrọ̀ ayé. Tẹ́ bá wo testimony tó bá fi lè múrò Ezekiah mọ́ sọ wípé ọ̀rẹ́ òun kan kọ́lé ilé yẹn wá foundation ẹ̀ ó wọnú ilé onílẹ̀ òun wá ní wípé kí wọ́n máa pray kí wọ́n ti ilé yẹn ilé dẹ̀ move gbogbo yín dẹ̀ hallelujah níwájú Ezekiah àtẹ̀yìn àti Ezekiah lórí ìbú èèyàn nìyí àṣìírè èèyàn nìyí because àwọn testimonies yìí is what we call see finish. Ẹ ti rí wípé poverty ẹ ti fi poverty rí àwọn ọmọ Nàìjíríà tó débi wípé àti ẹ̀ lè ronú mọ́. Graduates will be under Ezekiah will be listening to that rubbish tó wà lórí page ẹ̀ pé ẹ̀ ń fi ọwọ́ ti ilé tí o gbogbo plumbing gbogbo sókèwé everything ó múfù kúrò ní ilẹ̀ onílẹ̀ ó dẹ̀bọ̀ sórí ilẹ̀ nìyẹn olórí ibú èèyàn nìkan kọ́ ni Ezekiah ẹ̀yin tẹ́ ń gbọ́ irú ọ̀rọ̀ rádaràdá bẹ́ẹ̀ tẹ́ ẹ̀dẹ̀ ń pàtẹ́wọ́ aṣèrè èèyàn nìyí. Now you have a God that could listen to such a prayer, yet a common man like me that is just agitating, that is just moved by what you people have done to people who are looking for that Christ, to serve him in truth and in spirit, yet you are the ones that are not damaging them. Èmi lásán mo wá ń sọ ọ̀rọ̀ ẹgbẹ́ wọn àlẹ́jì pé ó ṣe nǹkan báyìí ó lórí láyé àti jáde irú Adésínà Elijah yìí tó ń pè ẹ́ ní bàbá ìwé Ezekiah òun ló ní kó jáde irú wọn lẹ ní pé kán jáde wá dá èmi Rótìmí lò ẹ̀ ní ṣoríire papọ̀. Now when you look at the caliber, when you look at the horror, when you look at the output of Elijah Adesina, you will never think that anybody could allege pé ó ṣe nǹkan kan. Inú mi dẹ́dùn pé ẹni tí mò ń sọ yìí so at the end of the day irú ẹni tí mò ń sọ yìí you will never think that he had an issue with somebody which of course on our own page ó allege ẹni yẹn allege and torí wípé ẹni yẹn sọ fún mi wípé àwọn gangan ló ṣẹlẹ̀ sí bẹ́ẹ̀ ṣe máa gbọ́ voice note yẹn sìn. How could we be having all of these things in the so-called body of Christ and you want us to keep quiet and not expose that body of Christ itself? How? I'm asking. That you say, oh, you cannot tell them. You don't have the right to mention anybody's name. They are bigger than you. They are God's anointed. Nígbà tá a kan ọrùn yín débì kan, ẹ wá sọ wípé okay, we cannot mention their names, but we should leave the body of Christ. A máa kan ọrùn yín pátápátá débi wípé nígbà tó bá yá Christ yẹn, á kó ẹrù ẹ̀ padà lọ sí Israel tó ti wá, because we've had more than enough of the damage you have done to human beings in Africa, in Nigeria, using the name of Christ. Using the name of Christ. And unfortunately, we are still working on a very solid legal team. Tí ò ní gbàbọ̀dé, tí wọ́n ní gbogbo lẹ́yìn. Immediately tá bá ti put it in place, in the next few moments, ẹ máa rí tí ó ṣẹlẹ̀. Lórí foundation ìrọ́tẹ̀ ẹ̀kọ́ tó jókòó sórí ẹ̀gbin, sórí ẹ̀jẹ̀, sórí ẹ̀mí àwọn èèyàn. Now, before I play this, because of our time today, because kì í ṣe kéèsì àṣìírè yìí nìkan ni mo fẹ́ treat. There is what we call ecosystem balancing. Please, I want everybody to understand this. In a natural ecosystem, in a system that is not disturbed, that we have predator. Now, without interference, okay, there is a level we call equilibrium, where the population of the predators will be almost at the same level, okay, with the population of the prey. So
if the predators, if they are voracious, okay, they begin to feed more on the prey, and when they feed on the prey, definitely because they have all the nutrients, they have everything they need and the space, what happens? The population of the predator will begin to grow. But at a time, there will definitely be what we call shortage of food if the population of the prey reduces to a level where they can hide in their ecological niche, NICHE, such that the predators cannot go in there. So at that time, the population of the predators is expected to start dropping. Ẹni sùúrù mo ń bọ̀ a máa gbé padà sí mo ń lo fóònù mo ń bọ̀. Now at the time, okay, the population of the predator will be reducing. At that time, there will be opportunity for the prey also to be increasing their own population. Then that balance, okay, that balance will come again. Then the population of the prey too will increase, and that balance is always there in nature. But in what we call the body of Christ today, when we were growing up, 70s, 80s, 90s, the population of the predator was so small to the barest minimum, to such an extent that in fact the prey were almost thinking that the predators were their friends, they were part of them. And those were the people that come, sáré o wá gba ìgbàlà, sáré o wá gba ìwòsàn, sáré o wá gba ìdáǹdè tó ń bẹ lórúkọ Jésù. Ọkùnrin wo Jésù kò yè, obìnrin wo Jésù kò yè, tọmọdé tàgbà wo Jésù kẹ́yè, ìgbòsàn ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀. You remember those days, tó ń ṣú ẹ̀tàn? Sáré wá o. So the prey, the population of the prey increased drastically without brain, without sense. Now the population grew so much that every predator designed his or her own method of luring their own set of prey into a corner to finish them. And now that balance that was going on until where we got to where we are now. And what is the point where we are now? The predators, we have empowered them so much that if we don't join hands in fighting this battle, that so many of you are stupidly calling me Antichrist, you are stupidly calling me ẹni òkùnkùn, àwọn tó wà láti inú ìmọ́lẹ̀ tá à ń gbé ọ̀rọ̀ wọn jáde ńkọ́ ẹ̀rí nǹkan kan sọ sí. So if we don't join hands in this fight, henceforth it will get to a level where the population of the prey will be affected so much that there won't be even elderly mothers in the animal kingdom that will start giving birth to new offsprings. Now what am I trying to say? In the wild, I remember even in US here, at the end of the day, if you want to go for hunting, you cannot go into hunting or fishing activity without getting tickets. And when you get the ticket, there is age range of animals that you can hunt. Even in fishing, there are some fish you will catch abroad, you are expected to drop it back because they don't want them to go into extinction. But our pastor àti GO àti bishop ta nílé ní, they are not just hunting for feeding, they are hunting for game, just like you have in this movie Hard Target by Van Damme. How many of you remember? So it is a game to them now. Èèyàn mélòó ní wọ̀rí pa ní last week,
èèyàn mélòó ló mu ẹ̀jẹ̀ wọn ní last week ní last month ó yẹ ẹ jẹ́ ká wo ẹni tó lágbára jù. Mo dẹ̀ ń ké tantan lẹ́nìí sìn pé fún ẹ̀yin tẹ́ ẹ pera yín ní àgùntàn àárín ìkòkò ajẹranjẹgun abẹ́ ìkòkò ajẹranjẹgun lẹ́wà. So tí n bá lè fi títóbi Ọlọ́run bẹ̀ yín kó tó di wípé ọ̀rọ̀ yín máa dàbí ọ̀rọ̀ kéèsì ẹnìkejì tá a máa discuss lẹ́nìí Yẹmí Adéọlá Lady Evangelist Yẹmí Adéọlá mò ń bẹ̀ yín ni. Ó ní kan tí mo tún gbà láàárọ̀ yìí tí mi tiẹ̀ tí ìgbúdọ̀ mọ́ Samuel wọ́n máa jẹ́ lẹ́rìí mi ìyẹn tún lé ju tá àti ẹ̀ lè sọ́sìn lọ àìgbúdọ̀ tí ì tún yẹn ń sìn àti ìgbúdọ̀ mẹ́nubà yẹn torí safety ẹni yẹn first and foremost wọ́n ti ìgbúdọ̀ kọ́kọ́ lọ wo mental damage ti religion àti àwọn ẹni yẹn tí wọ́n ti ṣe fún arábìnrin mi tí ìgbúdọ̀ dárúkọ torí ẹ̀mí lady yẹn òde bá ṣe wáyé mọ́ Samuel mọ tí mò ń sọ. kí má bàa dènà pẹ̀lú ẹ jẹ́ ká gbọ́ alleged incident tó ṣẹlẹ̀ láàrin àṣírí Adésínà yìí àti ẹnìkan. Ok ṣé ẹ ti rẹ́dí ẹ jẹ́ máa bá wa ṣe àì ẹ jẹ́ kó máa lọ fa ẹ dẹ̀ máa power tap ẹ jọ ní àtọ́ bá ti wọ 40,000 kán má bàa lọ flag. yín ká sáré dáwọ́ bò ó. ẹ jẹ́ bá wa ṣe bá power tap YouTube family ẹ jẹ́ bá wa ṣe o. Keep liking, keep loving, keep sharing. $34,000 tó bá tún pé 40 kásáré run voice note alákọ̀ọ́kọ́ yìí. Ibiṣẹ́ ọ̀dọ̀ àwọn ọmọ mi ni mò ń lò. Ara Jésù wá dìbì tó ipá àwọn victims wá ń bẹ̀rù fún ikú òjijì látọwọ́ pastors látọwọ́ wòlíì ẹ̀yin olórí ibú rádaràdà ẹ̀rù ń báyìí tẹ́lẹ̀ omi bá wá sínú inbox mi báyìí even through chatting ẹ máa rí ìbẹ̀rù lára wọn lórí bá gba Jésù náà ni a lè yín sẹ́yìn population yín máa reduce tó bá possible gan a máa outweigh yín bẹ́ẹ̀ ni 43 okay let me start ẹjọ́ mi ní play lẹ́ẹ̀mejì o. So this is an alleged incident tó ṣẹlẹ̀ láàrin ẹnìkan pẹ̀lú kí ló ń pè ẹni tó pe rẹ̀ ní prophet Dr. Adesina Elijah ẹ̀jẹ̀ àgbọ̀. Ẹ kúrò lẹ́ ní àti wà níbí náà mo kì í mo ṣe yẹn pẹ̀lẹ́ ẹ kò ṣe takuntakun. I would say that did a great job. Ó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí òye wọ́n á rò pé ìṣe ìtako àbí ìṣe lòdì sí Kristi ni ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀. And you cannot force people who are not seeing what you are seeing to understand what you know. You are on different levels. Ìpele ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́jọ́ wà tí ó máa le láti rí àwọn kan kó mọ́ra láti jẹ́ kán rí iṣẹ́ tẹ̀ ń ṣe gẹ́gẹ́ bí tó tọ́ àti tó yẹ. I would like to start by wọ́n máa gbìyànjú láti sọ Yorùbá dáadáa ju òyìnbó lọ torí pé mo rí pé it's a Yorùbá platform and Yorùbá has been the language.
I will try to hide some details nítorí pé tí ó bá lọ public, quite a number of people that are in Ilorin might know that I am the one sharing this information, which I would not like. I would just like to remain anonymous. I will start on another note, so let me get akushe. Mo kàn fẹ́ fi ìtàn tèmi náà síta káwọn ènìyàn lè mọ one or two things. Bó tilẹ̀ jẹ́ pé nínú ìtàn mi àti nínú ìrírí mi, èmi náà ní àwọn kùdìẹ̀kùdìẹ̀ tí mo ṣe bí àṣìṣe, ṣùgbọ́n notwithstanding, mo ní ìgbàgbọ́ wípé tí ara Olúwa jẹ́ tí agbolé ìgbàgbọ́ dà lónìí kì í ṣe tí a gbà bẹ́ẹ̀ ni. Lẹ́nu ọjọ́ mẹ́ta táwa ìdáyé yìí, lẹ́nu ọjọ́ tata dáyé yìí, mo mọ tí ìgbàgbọ́ jẹ́ tí kìrìsìtẹ́nì jẹ́ ní John lẹ́nu ọjọ́ tata dáyé yìí, ó dẹ̀ ti yàtọ̀ gédégbé sí ohun tí ó wà nílẹ̀ báyìí. Nípa ọjọ́fẹ́ Ọlọ́run wòlíì lèmi náà, ṣùgbọ́n tí ó wà kí n ṣe pé mo mọ ohun tí mo gbà, mo dẹ̀ mọ ohun tí mo rí, mo mọ àwọn ìdíyelé tí mo san kí n tó gba ohun tí mo gbà ni. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò ti ní jẹ́ kìrìsìtẹ́nì mọ́. Bẹ́ẹ̀ ni wòlíì tèmi ò níjọ, mi ṣe sí lórí ìjọ kankan, kò sì wù mí láti wà lórí ìjọ kankan. Ṣùgbọ́n Olúwa ló ní mí, ibi tó bá wù ní ó darí mi sí. But I have been a prophet for 13 years. Mi ò ṣe sí lórí ìjọ kankan fún ọdún mẹ́ta láìdó ní ìgbà kankan rí. Ṣùgbọ́n mo máa ń rí dájú wípé mo kó ipa tó nítumọ̀ nínú ìjọ kíjọ tí ń bá wà. And àwọn ìrírí tí mo rí nínú agbo ìgbàgbọ́ yìí, kódà gẹ́gẹ́ bí wòlíì, ó ní ọdún kan tó jẹ́ wípé odidi ọdún kan ni mi ò fi tẹ ilé ìjọsìn kankan. Pẹ̀lú àwọn tí ojú mi ti rí, pẹ̀lú àwọn ìrírí tí mo rí, odidi ọdún kan mi ò dé ilé ìjọsìn kankan. Inú ilé mi mo wà, àfi tí n bá tún ní ìpè sí iṣẹ́ ìránṣẹ́ láti wá ṣiṣẹ́ ìránṣẹ́ níbi kan tàbí ipò mìíràn. Lẹ́yìn yìí, àwọn èèyàn tí mo tún dá lóhùn ló tó kù. Mi ò fi ẹsẹ̀ tẹ ilé ìjọsìn kankan, bá mo lọ Sunday service ẹ̀ mo lọ wá ti lẹ́yìn káwá gbàdúrà dẹ́dẹ́ pè mí tí n bá lọ tí mo dé. So I want to believe I can send messages in bit by bit so that kò ní wá àtúrú lẹ́ǹtì fún yín láti gbọ́ lẹ́ẹ̀kan ṣoṣo. Adéyínká, Bishop Andrew máa wà ń bíṣẹ́. Ṣé down to the story of ṣé o lè bá mi wá ṣe fi fọ́tò Adésínà yẹn sí background kí n fi sáré hàn àwọn èèyàn. Elijah Adesina in 2019. Thank you so much, Light Up. That's 6 years ago. Ó wà lórí Prophet Dr. Elijah Adesina wá ti rí. Ọmọdébìnrin kan ni mo sì rí mo dẹnu fẹ́ kọ́ gẹ́gẹ́ bí ṣe nínú agboolé ìgbàgbọ́ máa fún mi lésì. Ó bá dàbí ẹni wípé ọmọ ẹ wá sọ́dọ̀ mi, mo dẹnu fẹ́ kọ́ ẹ. I'm not taking advantage of you. Àwọn àwọn olórí bíi bàbá bíi mentor sọ fún wọn pé báyìí pé mo dẹnu fẹ́ kọ́ ẹ. Kàn bẹ́ẹ̀ praise kí wọ́n náà praise wọn tẹ́ ẹ bá rí ẹ̀jẹ̀ ń gbọ́. Ó lè lọ ó fi message chat àmì àwọn méjèèjì tó bá sọ̀rọ̀ yìí kan tẹ̀lé lọ́wọ́ wòlíì mi. Wọ́n dẹ̀ dé wọ́n ní òun ti gbọ́ òun dẹ̀ ti gbà as a result of àwọn prayers tí wọ́n lọ pray. So abẹ́rẹ́ rí àníyàn èyí ọmọ yẹn ti mọ̀ mí, gbogbo àwọn ẹgbẹ́ náà ti mọ̀ mí. Ọmọbìnrin jẹ́ ọmọ òun nìkan lóbìnrin tí ìyá ẹ̀ bí fún bàbá ẹ̀. So ìdí ìdílé fún mi òun nìkan I'm giving too much details. Òun nìkan lóbìnrin tí ìyá ẹ̀ bí. Ọmọbìnrin yìí ṣàǹbẹ̀rẹ̀ àníyàn lọ gbàtà bá dé ìkórìtà kan ọmọbìnrin lóyún. Kódà tó dé táìmù yẹn ni ìyá ẹ̀ tí wáyà kan tó lówó lọ́wọ́ tó máa fọmọ yẹn fún torí àwọn owó wẹ̀. Náà ìgbà tó lóyún èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo wá dúró lórí ẹsẹ̀ mi ní ọmọ gbọ́wọ́
a ò lè ṣubú sínú ẹ̀ṣẹ̀ àgbèrè ká tó ṣubú sínú ẹ̀ṣẹ̀ ìpànìyàn. Kì í kó ṣe pé mo kàn fẹ́ máa mú ẹ lọ́rẹ̀ẹ́ máa yẹn jẹ ní kọ̀rọ̀ mo fẹ́ fẹ́ délé náà. Lẹ́yìn ìrìn tàbí ẹ̀ tí ojú mi gbogbo àwọn tó kun lèyìn náà ló mọ̀ mí pé èmi àti ẹ̀ ríra wa. Ìwọ náà dẹ̀rẹ̀ ìyá tó bí mi lọ́mọ mo ti introduce ẹ sí wọn, wọ́n ti wá kí mi nílọrin mo lè ti introduce ẹ sí wọn. So kò sí ṣíṣe kò sáyẹ̀ ṣe jẹ́ àfilẹ̀. Àwọn tó bá yẹ ká tọ̀ náà ni ká tọ̀, àwọn tó bá yẹ ká dojúkọ gẹ́gẹ́ bí ìjìyà. Let's face it, èmi á lọ sí ìjọ ti tàbí lórí mi lórí màá lè fẹ́ dọ́ ara mi sùn bẹ́ẹ̀. Ẹni tó jẹ́ bàbá fún mi màá lọ sọ́dọ̀ wọn náà màá lọ fẹ́ dọ́ ara mi sùn. Àdẹ́ni àṣẹbẹ̀ ó sì yẹ pé ọmọbìnrin náà yarí gbà yẹn tó wà ní school of nursing. Àwọn máa ṣe ní o kìnìkan ó gbìyànjú láti ṣe ọlọ́run fún ṣe òyìnbá. Lóòótọ́ mo ní orí ọ̀fẹ́ àti àǹfààní láti sọ pé mi kò mọ̀ lóyún yẹn tó sì jẹ́ wípé 90% àwọn èèyàn tó bá gbóòrọ̀ tí n bá sọ pé mi kò mọ̀ ní wọ́n á gbà mí gbọ́ ju ọmọ yẹn lọ. Ṣùgbọ́n mi ò kàn tí tẹ̀yìn ẹ̀yọ àwọn ìtìjú àtàwọn nǹkan bẹ́ẹ̀ ẹ ṣàmọ̀ bí ó ṣe máa ń rí lágbolé ìgbàgbọ́ tí nǹkan bẹ́ẹ̀ yẹn bá ti ṣẹlẹ̀ pàápàá jùlọ ẹni tí wọ́n pè ní wòlíì mo rò dáadáa á bùkà dojúkọ náà ni má jà ṣubú sínú ẹ̀ṣẹ̀ àgbèrè ká tó ṣubú sínú ẹ̀ṣẹ̀ ìpànìyàn. I might not be able to live without the gift. I might not be able to live with the gift. Bẹ́ẹ̀ ni I decided láti kíkó yẹn. Along the line, àwọn àṣírí kan wá tó sí mi lọ́wọ́. Mo realize pé ọmọbìnrin yẹn máa ń parọ́ gba owó lọ́wọ́. Báwo dẹ̀ mo ṣe mọ̀? Ọjọ́ bí kò ní ẹ̀ ń táwọn sanwó kan school, ó dẹ̀ mọ̀ pé anything that has to do with her progress, I don't joke with it. Bí kò ní ẹ̀ táwọn sanwó kan school 10,000 naira ní gbogbo tó wà lákàntì ní má ju 11,000 lọ. Àgbẹ̀ tí ẹ̀ ń kájú mi lé lọ́wọ́. Lọ́sẹ̀ tó yẹ kó ṣe. Ìkànnì adájọ́ sọ pé wọn lówó lọ́wọ́ ń tẹ́lẹ̀ ó wá ṣe kan ibẹ̀ yẹn la ṣe lè tètè ó wá gba ó ní scholarship form kan ní school kìnìkan ìgbà kan ṣàpàrọ̀ yẹn fún mi padà díẹ̀ sọ̀rọ̀ torí bàbá ẹ̀jẹ̀ yẹn kan tó mọ iye ọmọ ìyá ẹ̀ ní pápá lági òbí bàbá bẹ́ẹ̀ sọ̀rọ̀ wọn mọ tí wọ́n ṣe tàbí sọ pé àwọn olówó lọ́wọ́ kí ló wá fẹ́ ṣe ó dà ń tá a máa ṣe that was n bá fún létí èmi dẹ̀ ti mọ̀ pé irọ́ ló ń pa ẹ̀mí lọ sọ fẹ́ mi ṣáájú gbà yẹn for the sake of ọ̀rọ̀ tí mo ń sọ ẹ̀jẹ̀ pé ìyàwó mi fún àǹfààní ọ̀rọ̀ tí mo ń sọ dání ìyàwó mi lọ yáwó lọ́wọ́ ìkan lára ẹ o máa screenshot ní Adéyínká 30,000 naira mẹ́mbà mi ṣe tán sọ ọmọ tó súnmọ́ mi gan ni mo dẹ̀ nífẹ̀ẹ́ ọmọbìnrin yẹn wọ́n ti fẹ́ Pastoral so mẹ́mbà ó bá lọ yáwó lọ́wọ́ ọmọ tá a dẹ̀ ń sọ yìí gbogbo àti bàbá àti yẹ àti gbogbo àwọn ẹgbẹ́ pátápátá kò sẹ́ni tí ó mọ̀ lẹ́lẹ́ wọn mo máa lọ ṣe fẹ́yà lé wọn náà ó bá yá owó lọ́wọ́ ẹ̀ ó lè sọ fún mi kó má jẹ́ kí n mọ̀. ọmọ bàdé wù mí thank you. owó tó dé ìyá lówó ọmọ 30,000 naira ọmọbìnrin iṣẹ́ ìṣe freedom ń gbà yẹn ó wá ń rí owó yẹn jọ kó fi lè ra machine bá fi lè máa dá ṣiṣẹ́ ó ti gbà yín bí iṣẹ́ kò yí ṣe freedom yes sorry about that ó gbà yín bí iṣẹ́ kò yí ṣe freedom ó wá lọ àyè tó gbà pé kóun lọ ṣiṣẹ́ kóun tu owó jọ kó lè rí freedom ṣe owó machine tó wá dá sọ́wọ́ ìyẹn wá yá mo fẹ́ sáré fi sọ́ọ̀tì kankan ní school pé kó jòkó sáré yọ̀n kó má jẹ́ kí n mọ̀ ìyẹn náà bá gbà sílẹ̀ nù owó yẹn ló wá di èmi wá béèrè torí mo máa ń fi monitor progress gbogbo àwọn ọmọ tó bá yí mi ká. mi mọ bí mo ṣe lè change bí mo ṣe run live video tó ti bá ti rí pé ìdádúró kan ti wà ní kankan tó bá jẹ́ ìdájí tó yẹ ká gbàdúrà ká lọ sọ́wọ́ ká gbàdúrà tó bá jẹ́ ìdájí ká gorí òkè lọ ká lọ fà gbàdúrà tí ká gorí òkè lọ tó bá jẹ́ ìpè tó jẹ́ pé lágbára mi bá ká ní towó máa fún un máa ń béèrè lọ́wọ́ ẹ̀ owó ta ni owó yìí sí àwọn èèyàn ọwọ́ yàtọ̀ tó safe ni wọn kò wẹ̀ ká ṣé ìyàwó bọ̀dẹ̀ ni ó ní rárá ara lè yín ó ní rárá ó lẹ́ni tí mo mọ̀ ní but òun fẹ́ dárúkọ fún mi pé bọ̀kẹ́ má wọlé ẹgbẹ́ àkọ́bí wọn dẹ̀ jẹ́ yàtọ̀ tó burú ìyẹn bá òun fún ẹni sátọ̀dẹ̀ yìí ó ń gbọ́dọ̀ rí machine nínú ilé ibo owó ti pé kí ló dá ẹ dúró láì mọ̀ pé ti yá ó bá bá mi lé lálejò kan tó bá kálá yẹn fún mi ká àtẹ̀mí wọn ń sìn wọn ni táni wọn náà yá lówó wọn ní kí n má wọlé ṣáàjà yọ kan ni ìwẹ̀ ni ẹ̀dẹ̀ wọn ń sùn gbàtẹ́ mi máa fi padà lẹ́yìn lẹ́mi ló wá sọ fún mi pé ìyàwó mi ló yá lówó wa
bí báwo kò yé mi gbọ́dọ̀ ti jẹjọ́ kan gbá tó yìí dé pọ́n jáwó lọ́wọ́ ara wọn mẹ́bí kankan náà méjèèjì ìgbà tó jọjọ́ kejì ìyàwó mi bá pín láàárọ̀ ló bá kó sítórì kalẹ̀ èmi ti mọ̀ pé sítórì tó kó lẹ́yìn irọ́ ló wà ń dé owó yẹn ló fẹ́ san padà mo ní 30,000 naira láti fi sọ́ọ̀tì kìnìkan scholarship kan ní school wọ́n dẹ̀ fi wọn close ìjọ yẹn kílẹ̀ tó sọ fún mi tẹ́lẹ̀ kò sí padà bí sọ̀rọ̀ ní mo wá padà sí sítórì ibi tí mo ń bá bọ̀ tẹ́lẹ̀ pé láti ní kó sọ̀rọ̀ lọ́wọ́ mi ó dà kó má bàa bọ̀ mọ́ ẹ lọ́wọ́ gba ATM card mi ẹ má gbàgbé kó wà nínú time kan sọ gba ATM card mi lóòótọ́ wọn àti ìmọ̀ nílé kó ti lóyún kò sẹ́ni tó ti mọ̀ àárín mi àti àtàwọn mẹ́mbà kankan tí ó súnmọ́ wa ni mo ti sọ fún wọn nǹkan báyìí ti ṣẹlẹ̀ mo pe gbogbo àwọn tó jẹ́ mẹ́mbà I sat them down I apologized to them for disappointing them and mo sọ latest development for them and I gave them the free will ẹni tó bá feel pé as a result of this disappointment they will not be able to continue or trust God in my life they are free to go and I will not hold it against any of them so àwọn yẹn ti mọ̀ báwọn òbí ẹ̀ ò ti mọ̀ so ó bá lọ da owó yẹn ó bá pe mẹ́mbà wa yẹn sista lágbájá ẹ ti ká pàdé ní GT Bank tó ti lọ pàdé èmi ti mọ̀ pé ọmọ tí wọ́n mẹ́mbà yẹn wá pè mí pé ó máa ń pè wọ́n ní bàbẹ́ ló máa ń pè bàbẹ́ ẹni ẹ̀sìn ní kò ń wá gba owó yẹn kó ń bá ti gbà tó ń bọ̀ lókè èmi tí mo dẹ̀ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ so ó lọ pàdé ní GT Bank wọ́n gbowó tán ọmọ yẹn ló kọ́kọ́ dé lọ́dọ̀ mi ìyàwó mi ti wà ẹ mọ̀ pé kò ní fẹ́ kí n mọ̀ pé ó ṣe wá yá báyìí pápápá yìí so ó fi sáré dẹsẹ̀ dúró síbi kan nígbà tó mọ̀ wá dé tó wá ní àwọn tí olówó yẹn gan lówó náà ó wá fi hàn mí mo wá sọ̀rọ̀ sọmọ yẹn gan mo ní I'm so disappointed in you irú kan báyìí ṣẹlẹ̀ ìyàwó mi ń béèrè owó lọ́wọ́ ẹ̀wọ̀ lè jẹ́ kí n gbọ́ lọ́mọ yẹn bá kúnlẹ̀ ó bá ń bẹ̀ mí kí n jọ̀wọ́ ó sọ pé kí n kó má jẹ́ kí n mọ̀ ni pé ìfúnṣẹ́ mọ̀ pé mo kì í fi nǹkan pamọ́ fún un tó kó máa rò pé sàmà lọ but I expected more from her àti ìyàwó náà ó dé bá sọ̀rọ̀ sọ̀rọ̀ ọmọ tìbí ti lọ sí. so summary so far wọ́n fẹ́ yàn wọ́n fúnra wọn lóyún ìránṣẹ́ Ọlọ́run dẹ̀ ni wọ́n nígbà tán fúnra wọn lóyún ẹni yẹn wà ní oyún bọ̀ ó máa ń parọ́ gbowó lọ́wọ́ wọn ó tún wá parọ́ gbowó lọ́wọ́ church member kan ó wá fẹ́ da owó yẹn padà ó wá tún parọ́ fún wọn pé wọ́n ní káwọn ṣe nǹkan kan so níbi tá a dé sìn ó ti wá gba ATM card wọn ó fẹ́ lọ fi withdraw owó fún ẹni tí ìyàwó tí ó yáwó lọ́wọ́ ẹ̀ ẹ̀jẹ̀ àmọ́ bàbọ̀ ní pẹ́ débi tá à ń lọ sìn. ọmọ tí bí ti lọ tiẹ̀ ń bá sọ̀rọ̀ sí òun so ó máa ń parọ́ gbowó lọ́wọ́ mi ó ti mọ̀ pé tó bá ti bẹ̀rẹ̀ school ẹ̀ or anything that has to do with your progress I am always eager to be a support. So you played on that vulnerability of mine. But then it's okay. If not for the sake of the pregnancy, dear and then, man, if I end the relationship, to be on mine. What period of me? Look, I'm awake to finish. Okay. You shall I pay? Mommy, you. Ẹ jẹ́ farabalẹ̀ gbọ́ láti bíbá yìí o. Ìyá yẹn jẹ gbèsè tó náà ní ìdí àbí mẹ́fà ló ká fún mi jọ́nà lọ. Ìyẹn ìyá ìyàwó. Wọ́n yá síp, wọ́n yá àsíá, wọ́n yá gómi. Àwọn owó kan tó tún dá sí wọn lọ́wọ́ ní church. Thank you, Bukamfo. Wọ́n yà fẹ́ ṣàjọ̀dún lọ́dún náà lọ́hùn 2019. Wọ́n yà fẹ́ ṣàjọ̀dún lọ́dún yẹn. Gbogbo ọ̀tọ́ dá sí wọn lọ́wọ́. Ó ti di gbèsè sí àlọ́. Ọ̀nà bí mẹ́fà ṣà ní gbèsè wa. RD ọ̀nà mẹ́fà ní gbèsè wa. As a result, the mother is mounting pressure on her to go and look for money. Being the only female. You cannot see that people feel like so the mother is always mounting pressure on her. I know her shop. Adidan, ìyá ń ṣe. Kò sọ́jà ní ṣọ́ọ̀bù yẹn. Owó tó wà ń bẹ̀ gan. Kò wọ́ọ̀tì kankan. Kí ló ń fowó ṣe? Gbogbo ṣọ́ọ̀bù wọn náà ṣe wò. Jọ́n kọ́lé pamọ́ síbi kan ní rárá. Sọ́nra lẹ̀ pamọ́ síbi kan ní rárá. Àwọn ọlọ́run ti tọ́jú lé àwọn onírárá o. Dádì òun ló ń dókò kátà nílé àti gbogbo owó sọ́pọ̀ àwọn. Àbọ̀hún ní náà. Àbọ̀hún ní fowó oúnjẹ ilé tó oúnjẹ tó tó. Owó tí mọ́mí òun nínú ilé táwọn kọ́ tí bàbá òun kọ́ kò ju kíní PVC àbí kí náà pé kíní sílìn lọ́ba ìtọ́ṣẹ́ ń ṣe lẹ́nu kò ṣe PVC o àmì kò ṣe POP o sọ́nà kò PVC náà ni. Bí a 30,000 àbẹ́lẹ̀ ló lọ́ fi ṣe gbogbo owó tí mo wọ̀ ní. Kí wàá ní màmí ẹ̀ fọwọ́ ṣe?
mo bá fẹ́ mi wádìí nígbà máa fẹ́ mi wádìí mo ní ǹjẹ́ mo rí ẹnu mi ò gbá o ṣùgbọ́n mo rí pé mọ́mí yẹn kó fọkùnrin ìyẹn kan mọ́mí yẹn kó fún ọmọ bá mo gbé ọ̀rọ̀ yẹn sọ fún mo bá ní arákùnrin mi dàgbà lórí bẹ́ẹ̀ ni mà mo bá ti rí ilé kò jẹ́ gbọ́ mo bá lọ lérò lọ́jọ́ Sunday lọ Saturday lọ́jọ́ yẹn sá mo bá Saturday yẹn ní ẹ̀gbọ́n ọmọbìnrin ti bí ló fún la so Saturday yẹn má tó délé mo bá fún mi yẹn lórí tèbù. ẹ jẹ́ máa gbọ́ o. bó ṣe ń wọlé ni mẹ́sẹ̀gì kan wọlé sórí fún yín nígbà tó máa ka mẹ́sẹ̀gì àlè ìyá ẹ̀ ló wọlé ó bá pè mí mẹ́sẹ̀gì ẹni mo sọ fún yín pé I don't have the evidence anymore ó bá pè mí pé kọ́ báyìí lòun rí ó sẹ́ni mẹ́sẹ̀gì ẹ̀ sórí fún mi ní ẹ̀mí ló wá sọ fún mi pé kì í ṣe èèyàn kan ó ní òun ti tú fún ìyá òun pé lóòótọ́ kì í ṣe èèyàn kan kì í ṣe méjì pé bí èèyàn mẹ́rin ni ìyá òun ní ìbálòpọ̀ pẹ̀lú yàtọ̀ sí bàbá òun tí bàbá òun dẹ̀ ṣì wà láyé òun mọ mẹ́ta nù àmọ́ òun yẹn kẹrin yẹn wà láwọn wo làwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó bá dárúkọ ó ní ẹni àkọ́kọ́ ìyẹn ní skul very popular school ní Ìlọrin ẹni kejì wà ní additional yìí ó bá mẹ́sẹ̀jì ẹ̀ náà lórí fún gbogbo ibi tó ti ń pàdé ibi tó ti ń ṣe ibi tó ti ń ní báyìí ló pọ̀ ẹ̀mí ló wá sọ pé additional yìí gangan ló ń fi nǹkan gba owó lọ́wọ́ woman yẹn mo wá sọ fún ọmọbìnrin yẹn pé gbà tí ìyá máa fi délé ìyá ti rí pé ìyá kan ti débi fóònù ẹ ó ti change password fóònù ó wá lọ́ọ̀kì fóònù tí ó lọ́ọ̀kì tẹ́lẹ̀ ìyá bá lọ. great o yàmó. mo rò nígbà tí wọ́n bá ìyá sọ̀rọ̀. allegedly kì í ṣe ọ̀rọ̀ ẹ̀rín rárá torí wípé nǹkan tó ṣẹlẹ̀ sí arábìnrin ìlétà mi ìfẹ́ clear allegedly talẹni tó ń pè mí nírú àsìkò tó léwu báyìí tani talẹni ẹ mà ní gbàpè kú ẹ ní gbàpè ìbànújẹ́ ẹ jẹ́ kí n gbé Adésínà tẹ́ ń wò yẹn lélẹ̀ òun lélẹ̀ Adésínà yẹn lélẹ̀ tẹ́ bá ti lọ táìpù prophet doctor yẹn dr. Elijah Adésínà ẹ ti rí ń bẹ ó nìyẹn. now ẹni tó jáde tó lórí láyà láti wá gbèjè Ezekiah yet bíbélì yìí sọ wípé ẹni tí ẹni tí kò búra ẹ̀tàn tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán tí kò sì búra èké allegedly ìwà Adésínà olórí ibú yìí onírú eléyìí nípamọ́ olórí ibú ẹ̀ ò bẹ̀ṣùgbẹ̀gbà ó máa ń wá sórí péèjì mi láti wá throw tantrums àbí kí ni mò ń mú jáde bọ̀ èmi tẹ́ ń pè ní antichrist torí wípé mo sọ fún yín pé èmi ò bá yín ṣe wèrè pé kí n mọ̀ bìlíìfù nínú ẹni tó ní pé òun ń lọ kánkán òun lọ pèsè àyè sílẹ̀ fún mi nílé ayé tí mo wà mí tí ìrówó yàrá rẹ́ǹtì kan san ṣùgbọ́n òun lọ pèsè mansion sílẹ̀ fún mi kí ló dé tó jẹ́ kí n wá sáyé in the first place mo béèrè ní o ó lọ pèsè àyè sílẹ̀ fún mi níbi tí góòdì wà góòdì tí ó wà nínú ilẹ̀ láyé yìí àwọn tó gbé wọ Jésù wá wọn ò jẹ́ ká sinmi nílé ṣá wọn ò jẹ́ ká sinmi ní Nàìjíríà wọ́n ń kó góòdì yẹn ṣé góòdì tí wọ́n wá ń kó láfíríkà náà fẹ́ fi lọ kọ́ góòdì fẹ́yìn olórí ibú ìlọrùn ẹ̀yin wèrè àṣírí rádaràdà ẹ̀ mo ń béèrè ni torí ẹ lórí yín ò pé torí wípé ìmọ̀tara ẹni nìkan débi wípé àwọn ọmọ tẹ́ ẹ bí sílẹ̀ àánú wọn ò ṣe yín rárá orúkọ Jésù yẹn náà lẹ fi ń tro tantrums kiri lẹ fi ń ṣe wa ẹ mọ̀ wá lérí wá ṣe èrè kí lorúkọ ẹ àpò tó pe rẹ lápòsílì kìíní kan tá a bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ ó ti lérí mọ́ mi ní comment section sí pé ẹ kò sí ẹ̀ṣẹ̀ kankan gbogbo ẹ̀ṣẹ̀ ló ní ìdáríjì ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ against ẹ̀mí mímọ́ kò ní ìdáríjì kò ṣe kìíní kan ẹ wo ibi tí wọ́n dé wa mọ́ tá a dẹ̀ lè túra wa
so at the end of the day ẹ jẹ́ ká wá sọ pé Jésù yẹn ti ẹ̀ rí. Mo fẹ́ béèrè lọ́wọ́ yín ẹ̀yin tẹ́lẹ̀ jẹ́ kìrìsìtẹ́nì ẹjọ́ ṣé tẹ́ ń fara Olúwa ṣe yìí ìjọ tó bí? ẹ jẹ́ ká máa béèrè lọ́wọ́ ara wa náà ìjọ yẹ bí? ẹ̀yin pásọ̀ tẹ́ wà nílé ẹ máa bọ́ta ẹ má tijú. Because ní ìmọ̀ pé mo sì lè rí ọ̀pọ̀ nínú yín kẹ̀sì máa sọ wípé ẹ̀yin pásítọ̀ kìíní kan àpọ́stélì kìíní kan níbi tẹ́ ẹ bá Olúwa yẹn jẹ́jẹ́. How did we get here? Inú mi dàdùn wípé ẹ̀ ń pe irú àwọn ẹsẹ̀ kájà ní bàbá yín àwọn bàbá òfò tó bímọ ọ̀ràn sílẹ̀ ní náà. Ọ̀ka bí oró ló ń bí ọmọ kàkà kó sọ̀ lára ọmọ ìyá àjẹ yẹn fojoojúmọ́ bímọ obìnrin àbáná ẹ máa ń pòwe yẹn kàkà kó jẹ̀ lára yín. Kí ni mo ṣe ń pariwo lẹ́nìí mi ìkúkú gbowó lọ́wọ́ ẹnì kankan pé fún mẹ́sẹ̀gì tá à ń pass across àbẹ́ ẹ̀ ń sẹ́dà mẹ́wàá fún mi. Ara àwọn tó mú nọ́mbà mi lórí kí lorúkọ ẹ̀ tí mo fún lówó ní bóyá bíi a week and a half ago ó tún ti ń disturb mi lẹ́nìí. Another lady náà tún wá àṣà àtijọ́ Sunday àná lánàá yìí ó sì wọ sùtánà tó lọ church ó jẹ́ wá bá mi pé àwọn ọmọ ẹ̀ ò tí ì jẹ́ mọ́ kí ló ṣe pásítọ̀ church yín ẹ̀yin olórí burúkú àṣìírè yìí. Wọ́n bá pè mí láti Christ ẹ máa lọ síbẹ̀ máa ní àánú tèmi ń ṣe yín ṣùgbọ́n ẹ̀yin olórí burúkú tẹ́mọ̀ gbé ọmọ gbé owó mi ò kì í ṣe antichrist lọ́dọ̀ yín ẹ̀ ní ṣe oríire gbogbo ẹ̀yin hypocrite ẹ̀yin ọ̀dàlẹ̀ balẹ̀kù èké ló ń pẹrú èpè ló ń polè ilẹ̀ dídà ló ń pọ̀ rẹ̀. Ẹ máa lọ síbi tí wọ́n ti ń sọ̀rọ̀ mi wípé mo ṣe nǹkan báyìí tí mi ìdẹ̀ṣẹ̀ yẹn gẹ́gẹ́ ju wípé mò ń tú àwọn nǹkan tí ò jẹ́ kó mọ wà nínú ara Olúwa yín. Tẹ́ ẹ bá ti wá lọ síbẹ̀ ẹ lọ máa bú mi ṣùgbọ́n ẹ máa wá sí ní inbox mi pé ẹ fẹ́ wá gba owó àwọn ọmọ tẹ́ ẹ fẹ́ gbowó yẹn fún wàhálà kì í ṣe bí nìkan ni ó pa wọn ẹ mọ̀ gbé wọn sí torí wípé ọ̀rọ̀ wa ti di wípé ká mọ̀ fàjà big time báyìí. Owó mi ò ní èèwọ̀ fún yín láti gbà ẹwẹ́ lẹ́ẹ̀ tí mo pọ́sì lánàá kẹ́ni tó lọ ń jáde ní theological school kó mọ wá bèrè àwọn òun fẹ́ ṣe ìgbéyàwó kó mọ bà mọ dóbò káàkiri nítorí ẹ̀kọ́ Mr. Rotimi ẹjọ́ ràn mí lọ́wọ́ prophet kìnnìkan ló pè rẹ̀ tó bá ti ń ṣetán láwọn school wèrè olórí ibú tán kọ́ káàkiri àti CACO àti Redeem àti Winners àti NFM àwọn olóṣù olórí ibú yìí wọ́n ti sọra wọn di prophet. Yẹ́ ìtàwọn tó máa fi Bíbélì kọ́ yín ní theological school ni wípé Jésù mówó lẹ́nu ẹja. Jésù is Jehovah Jireh. Jésù is olórí ibú yín tẹ́ wà níbi tó ti ń kọ́ yín pé Jésù is Jehovah Jireh. Ẹ̀rọ owó school yẹn gan san àwọn wèrè tẹ́ ń sanwó yẹn fún ló ra private jet níbi tó rí yín ò gbé gbà pé nìyẹn. Èmi tí mo wá preach against tẹ́ ìforúkọ Jésù ṣe lẹ́tún wá bá pé kí n bẹ́ẹ̀ ṣègbéyàwó. Ṣẹ́ni yìí ti burú ojú òde ti yọ ojú òtí àwọn baba ńlá yín lókè náà. Ìyẹn tún lọ lẹ́gbẹ̀ẹ́ kan another one tún wá àwọn fẹ́ ṣe program àwọn fẹ́ raise 1 million kémi help àwọn làbó lórí ibùtì ẹ̀ làwọn pípù yìí. Àbó lórí ibù ni wọ́n ni. Because it doesn't make sense to me. I am attending a theological school. And in that school, they are affirming, they are confirming that when you go out there, you must tell people that Jesus is a provider. Philippians 4:19, and my God shall supply all your needs according to his riches in glory. So glory Ọlọ́run yín kò lè take a 1 million naira program débi pé mi tí mi believe nú ẹ̀ lẹ́wọ́ bá kẹ́rí pé lórí ibú èèyàn nìyí kẹ́rí pa ṣe èrè èèyàn nìyí. Ìwọ tún wọṣọ ṣẹlẹ̀ olùṣọ́ àgùntàn lè fún ẹ ní owó tí àwọn ọmọ á fi jẹun ó dẹ̀ lóun lọ sí church. What church is that? Ó fowó lọ wọ mọ́tò lọ sí church lánàá ebi ń pa àwọn ọmọ ẹ láàárọ̀ Monday kí ló dé táwọn ọmọ yìí ò fòṣọ lẹ́ẹ̀kan kú? Ẹ̀yin olóṣì olórí burúkú aláyébàjẹ́ yìí ẹ mọ̀ fọwọ́ yìí sẹ́ẹ̀dì tẹ̀sí jẹ́ báwọn ọmọ yẹn wà láyé lẹ́ṣẹ̀ ń lè tọrọ owó lọ́wọ́ ẹni tí ò bìlíìfù nínú ròṣì tẹ́ ẹ̀ ṣe ẹ mọ̀ gbé àwọn ọmọ yẹn gbìn ni àyàfi tó bá yẹ pé mo dìde mo ń báyàn kankan lórúkọ jẹ́
àyàfi tí ìbáyé pé bóyá àánú àwọn victims ń ṣe mí, àyàfi tí ìbáyé pé bóyá lẹ́nu ọ̀nà sẹ́ni ìjẹun mo ti sunkún lórí àwọn voice note tẹ́ mọ̀ gbọ́. ìwà Adésínà olórí ibu àṣeré títí ẹ lọ bẹ́ẹ̀ ká mọ́ bà dènà pẹ̀lú torí wípé àròjọ musolókun. Ẹ jẹ́ kí n sáré ṣíwálẹ̀ fún ìgbà díẹ̀ ká sáré wo ta nìyẹn. Now ẹ jẹ́ kí n sáré ṣíwálẹ̀ ká sáré sọ̀rọ̀ nípa hypocrisy 1 minute 2 minutes nípa hypocrisy tó ń lọ lọ́wọ́ tí wọ́n máa jáde máa sọ pé àwọn prophet àwọn pastor ṣùgbọ́n tí wọ́n ń ṣe lábẹ́lẹ̀ ó ju tẹ̀rù lọ. ẹ jẹ́ ìgbé wa sókè. God's favour ó yẹ sáré bá mi sọ̀rọ̀ pápápá 1 minute 2 minutes kí n ká tó wá lọ sórí Yẹmí Adéọlá. ẹ kálẹ́. Yes ma. a kú iṣẹ́ takuntakun yìí Ọlọ́run á fún wa ṣe o. àṣẹ Èdùmàrè. fàájà liberation. bẹ́ẹ̀ni gbẹ̀yìn dáhùn. bẹ́ẹ̀ni. à ń tẹ̀síwájú ni Ọlọ́run á ti fún wa ṣe. àmín. a dúpẹ́ fún iṣẹ́ takuntakun yìí. mo rí i pé iṣẹ́ náà ó ti ń lọ. oríṣiríṣi ló ń jáde báyìí látẹnu àwọn ọmọdé gan pàápàá. díẹ̀ ló kù tá a fẹ́ fi débi tá à ń lọ. Ọlọ́run sì mú wa débi tá à ń lọ. So hypocrisy àwọn èèyàn wọ̀nyí ó pọ̀ jáǹtìrẹrẹ. Ní àwọn ọmọ mi wọ́n sọ fún mi wọ́n ní àmọ́ mi ẹ̀yin ò tiẹ̀ mọ nǹkan tó ń lọ, kì í ṣe ní táìmù yìí o tí ojú wa ti ṣe ń gbà tí kò yé mi gbà yẹn táwọn ọmọ yẹn máa ń sọ wípé ẹ bá rí nǹkan tó ń lọ nínú church ní máa ṣe kókókókó bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí. Nígbà yẹn nǹkan tí mò ń sọ ibi ọdún 10-15 sẹ́yìn ní ìgbà wọn gbọ́. Ìsìn ni mo ṣẹ̀ wá ń gbà wọn gbọ́. Àwọn ọmọ yẹn wọ́n ṣẹ̀ wá ní court láti lè wá máa sọ àwọn àṣírí tó jẹ́ pé wọn ò lè sọ ń gbà yẹn. Wọ́n ṣẹ̀ ń sọ tó máa sọ pé ẹ bá sọ ń gbà yẹn tó jẹ́ pé àwọn nǹkan burúkú táwọn pastors yìí tí wọ́n ń ṣe nínú ìjọ. Irú ẹni tí à ń sọ yìí tẹ́ tá ń gbọ́ kínní ẹ̀ yìí. Ìgbà tí mo ti gbọ́ èmi náà ti gbọ́ online ìgbà tó sọ̀rọ̀ tó ń sọ tó ń defend àwọn bàbá wọn nínú Olúwa. Ẹni tó bá ń gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ ká ti mọ̀ yìí kọ́wọ́ tiẹ̀ gan ò mọ́. So hypocrisy ń jọ ẹni sùúrù mọ́. ẹ jẹ́ ká máa fún wọn ẹ má jẹ́ kí a sinmi lé wọn lórí ká máa ké fún ọ̀ràn yìí lọ fún wọn. bẹ́ẹ̀ gbogbo ọ̀rọ̀ wọn ọ̀nà wọn ti dàrú báyìí kó thank you. bẹ́ẹ̀ ni pitipiti ayé ti bá wọn. Ọlọ́run láti expose wọn. Ọlọ́run fún ara ẹ̀ ló ń expose wọn. Ọlọ́run alààyè àwọn Ọlọ́run fẹ́ pa wọ́n tì. So àwa tí Ọlọ́run sì ń lò láti expose wọn lákòókò yìí àwa lọ́lọ́run ń lò báyìí. So àwọn wọ́n ti pa wọ́n tì. ẹ ṣé ìyanu thank you so much. lọ jẹ́ ẹgbẹ́ lómi ìṣòkè. ẹ ṣé pápápá lóyún ká aláṣọ àdúrà ẹ jẹ́ ká ṣe pápápá ká lè tètè lọ gbọ́ títí Yẹmí Adéọlá lady evangelist tó dolóògbé lọ́ndà ministry Olúalọ́. ẹ̀ka lẹ́sà ẹ̀ka àárọ̀. ẹ jẹ́ ní sùúrù sà mo ń bọ̀ etí kan ni mo ń bọ̀ Adéyínká Ṣadéyínká wà bẹ́ẹ̀ no Túndé Ọláwuyì no Fẹ́mi Pig Money network Adéyínká ti lọ. Fẹ́mi Pig Money my sister Ayọ̀délé Mercy ẹ jẹ́ máa bá apá tap wọ́n ti ń flag Ayọ̀délé Mercy Abíọ́lá olóúnjẹ ṣẹ̀ wá ń bẹ̀. ó wà ń bí o ẹ káàsán o Yes, ma'am. ọ̀dọ̀ tí wà yes ẹ kú iṣẹ́. yes nírẹ̀ yìí àmín gbogbo eléyìí tó à ń ṣe Ọlọ́run á kà sódodo fún wa because the cause is to liberate people. bẹ́ẹ̀ni wọ́n kúrò nínú ìlú because dó ọ̀pọ̀lọpọ̀ mi ìbọn máa ń tì wọ́n sójú ọ̀nà wọn á tún máa tira wọn sínú igbó. Bọ̀ mo mọ̀ pé ààrẹ lómi tí a gbọ́
tó jẹ́ pé ó nílò láti gbọ́ ni kí iye ẹ̀ tó ṣí. bẹ́ẹ̀ so mo mọ̀ pé wọ́n á gbọ́ àwọn á lè ṣe. ìjọ tí ọ̀gbẹ́ni yẹn jáde mo rí fídíò ẹ̀ tó ń pariwo tó ń sọ àwọn bàbá wa nínú olúwa nìkan mọ̀ pé ẹ máa kó bàbá yìí ẹni tó ń pè ní bàbá ẹ̀ nínú olúwa ṣé o mọ ìkọ̀kọ̀ ẹ̀. ìyẹn lè wọ gangan nínú ọkàn ara ẹ̀ ǹjẹ́ o pé ṣé o mọ̀ bóyá mo ti sọ́rí nígbà kan níbí nígbà tí mo wà lé tí mo ṣe program kan ní church wa Bible College and after that wọ́n máa post sí orí ìjọ coordinator wa mo ti mọ̀ pé the next step nìyẹn even àwọn kan clamor fún àwọn tí mo mọ̀ páyé wọn gan ò ta sánsán tí kò tẹ̀yẹ kan súnmọ́ but èmi ò ní interest not because mi ò fẹ́ ṣiṣẹ́ fÓlúwa but because mo mọ ibi tí mo kù sí and tó ń ṣe mo ní ẹ má post mi o mo fi sóbi Ọlọ́run gbẹ̀yìn because at that time I was still working on my anger issue mo lè máa lọ jẹ́jẹ́ kójú mi ṣe jẹ́jẹ́ kí n má sọ̀rọ̀ bó tó wá ti fẹ́ take me for granted tí n bá ti wá tó tantrum mi ó máa lágbára débi pé mo lè cut ẹni off tó yẹ pé ọ̀rọ̀ yẹn lè di ní ńlá so mo ní tí ọmọ ìjọ kan bá wá misbehave àwọn tó bá fi fáwọn pé tó máa dé tó fẹ́ ṣe ó lé àdàdà òtíjà wa lọ ṣẹlẹ̀ ṣé wọn ní sọ pé pásítọ̀ tẹ post sórí ìjọ ló dàjọ mo ní sódàdì láyé tèmi o láàrin ìrìn àtọlọ́run mi ò ní pè ṣe má wulẹ̀ post mi and that is what is common wọ́n ní pé wọn ò ní pé o availability ni wọ́n ń lò not the calling. ẹ ṣe. availability ni wọ́n ń lò so this man tó jáde àṣé òun gan ní ìgbẹ́ wà ń díẹ̀ ló bọ́ síta ló dẹ̀ sọ̀rọ̀ ìkọ̀kan lọ́lọ́mọ máa ká ṣe wọn àti wọn ní kò mọ̀ láìláì. àṣẹ ẹ ṣe ìyá mi thank you so much. Adébọ́lá Olúfẹ́mi. ẹ káàsán ẹ káàárọ̀ ẹ káalẹ́ ní ìbámu pẹ̀lú orílẹ̀-èdè tí gbogbo wa wà sáà pásítọ̀ lèmi ní CAC ọmọ mission ni mí torí pé èmi ò ń parọ́ fún yan àwọn tó dẹ̀ mọ̀ mí lórí social media fún ọ̀pá ẹni líle lẹ́ni yìí fún àwọn tó bá mọ̀ ní fisikálì mọ̀ pé ẹni líle ni mí ṣáà ní gbogbo àwọn bàbá tẹ̀ ń sọ yìí ẹ tí ì tú àṣírí dé ìsàlẹ̀ ìgbà táwa darapọ̀ mọ́ wọn ní CAC sà ìgbà tí wọ́n ń sọra wọn lẹ́ta tó ń nọra wọn nígbàdí làwa wọ CAC yẹsà làwa wọ CAC àdèmọ́ tó fojú wa rí ẹ̀sà mi ò wọ CAC lásán sà kò ṣe pásítọ̀ kan ló wàásù fẹ́mi èmi rí ìgbàlà Olúwa pẹ̀lú owó agbára tó le sóye yìí ó dẹ̀ mo dẹ̀ pàdánù ojú méjì ní 87 àdéjọ 27 years mo ti wà ní ipò tí mo wà sí ọdún yìí ló máa pé 38 years báyìí tí mo ti wà láì lójú méjì nígbà tí mo dé CAC age of 27 ní sà ọmọ mission ni mí díẹ̀sì mẹ́sàn-án ni mo bá gbé kò sí díẹ̀sì mẹ́sàn-án tí mo bá gbé tí wọn kì í ṣalágbèrè ìyàwó dẹ̀ wà nínú ilé wọn tí n bá sọ̀rọ̀ nípa CAC lórí àwọn platform kan ọ̀pọ̀lọpọ̀ máa ń takò mí bẹ́ẹ̀ kò yẹ kó máa faṣọ ìdọ̀tí ẹ̀ ń ta má fọ́ ń ta yẹn náà kò ní gbogbo nǹkan fi bàjẹ́ dé. ó bàjẹ́ sà ó lágbára sà. èmi kò máa gbàdúrà fún yín pé Ọlọ́run á fún yín ṣe Ọlọ́run á dẹ̀ ràn yín lọ́wọ́ àwọn tó máa change máa change àwọn tó dẹ̀ ní change jẹ́ kó ṣègbè kọ́ lọ́rùn àpáàdé wọn tí wọ́n ń preach fẹ́lò míì olórí burúkú ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ̀ ń wò yìí ní ìṣòro alọ́ tẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ yìí èmi àti ẹ̀tì ní ẹ̀kántà lérí o àti bàbá ẹ̀sìkáyà ń ṣe bàbá tèmi o tó ọmọ ló jẹ́ fèmí mi ò ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ orí ọ̀rọ̀ mi yé mi this is my 34 years in ministry this is my 34 years in CAC mi ò dẹ̀ jẹ́ oyè kankan torí pé kàn ṣòye lọ́lọ́run rán mi mi ò dẹ̀ associate ara mi mọ́ anybody Ọlọ́run tọ́lọ́run bá fara hàn mi tó gbojú lọ́wọ́ mi tó lọ́run rán mi níṣẹ́ mo gbọ́dọ̀ ṣe iṣẹ́ yẹn kí n gba káàbọ̀ ọmọdọ̀ rere olórí burúkú làwọn bàbá tẹ̀ ń wò ní bàbá tó wà lókè yìí àṣèrè ni wọ́n àṣèrè ṣé ẹsẹ̀ àfúrà ẹ̀ ṣọ́tọ́ sípò tó wà ní CAC ṣèbówó ló fi rà á ṣé Ọlọ́run ló yàn síbẹ̀ ni ṣé wọ́n gbọ́n òru àkọ́tọ̀ yàn síbẹ̀ ogún làwọn bàbá yẹn jókòó ti ogún ọ̀ níta yẹn wọ́n dẹ̀ ṣe bàjẹ́ tó wọ́n lè sùn tọ́ nìyẹn tó dàgbà tó bá ti jẹ́ dodo kò ní lè sùn dodo. bẹ́ẹ̀ni ẹ tẹ̀síwájú sàrọ̀ ẹ ṣé bàbá mi mi ní wá yín tì. ire ló dà fẹ́yìn o àdúrà ló dà fún yín. bẹ́ẹ̀ni ẹkún wọn àti ẹgbẹ́ wọn ó ń padà sórí àwọn ọmọ wọn àti ìdílé wọn. bẹ́ẹ̀ni àlàáfíà fún yín sà. ẹ ṣé bàbá mi thank you so much thank you so much. mo mọ̀ pé lórí Ìfàjà nation àti ṣe débi wípé àti ẹ̀ kì í fẹ́ gbọ́ nǹkan kan ṣùgbọ́n ẹ jẹ́ ká máa calm down torí wípé ìgbà kan làwa náà wà ń bẹ kì í ṣe ìkan náà la kàn jí la kúrò so ẹ jẹ́ ká máa fúnra wa ní time láti express ara wa díẹ̀díẹ̀ ni method yẹn ló máa work for everybody more than almost 40 pastors in sin Bishop Andrew can tell you 37 to 40 pastors
kan ti kúrò ní tán ní pé àwọn ti rò tán kì í ṣe immediately so ẹ jẹ́ ká máa limit anger wa tẹ́nibọ̀dì bá ti wá sókè tán bá sọ wípé báyìí ṣùgbọ́n tí wọ́n dúró sí di òtútù ẹ jẹ́ ká máa calm down díẹ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo understand the agitations or mo understand disappointment wa and especially àwa tá a ti rò tọ́ but ẹ jẹ́ ká máa ṣe díẹ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run sister Wunmi ó yẹ sáré bá mi gbóhùn sókè thank you so much bàbá mi Adébọ́lá Olúfẹ́mi sister Wunmi ó yá. ọlọ́run ti ní ẹ kú iṣẹ́ náà. Yes ma. Ọlọ́run ló gbé fún yín ó dẹ̀ wà lẹ́yìn yín ibi ò ní ṣẹlẹ̀ sí. àṣẹ Ìdùmarè. àbí. ẹ máa ṣe é yè ni torí Olúwa sọ nínú ọ̀rọ̀ ẹ̀ ó ní wípé ó nílé òun lòun á ti bẹ̀rẹ̀ ìdájọ́ ti bẹ̀rẹ̀ ṣé ẹ mọ̀ ni. bẹ́ẹ̀ni. ìdájọ́ ti bẹ̀rẹ̀ wọ́n ṣe bẹ̀rẹ̀ wọn tí mọ nǹkan kan àṣírí gbogbo wọn máa tú pátá ṣe rí àwọn tó wá ń tọrọ owó yẹn ẹ má fún ẹnì kankan lówó yín mọ́. owó ò tiẹ̀ sílẹ̀ báyìí. wọ́n máa tì wọ́n wá bá yín wọ́n lè máa tì wọ́n wá o pé ẹ lọ bá ẹ má dá wọn lóhùn ẹ tẹ́bí bá ń pa ẹni kó lọ ṣiṣẹ́ lọ́wọ́ méjì wọn lẹ́sẹ̀ bẹ́ẹ̀ni kó lọ ṣiṣẹ́ ẹ̀yin kọ́ lẹ dó wọn lóyún tó fi bímọ. bẹ́ẹ̀ni èmi náà lọ́mọ tèmi tí mò ń ṣiṣẹ́ tọ́ bẹ́ẹ̀ni. ẹnì kan má kàkà tí ò ń ṣe ti yín wá fún yín. bẹ́ẹ̀ni. ẹ jẹ́ kẹ́lòmínà tó sọ̀rọ̀. ẹ ṣé ìyá mi thank you so much akínyín kí wọ́n lọ wá ṣẹ́ṣe. Mama Joy. Bóyá ẹ jẹ́ kí èmi sọ̀rọ̀ ẹ ọkọ̀ dá ọ̀fẹ́ tèlùjà lóhùn nọ́mbà 1 àwọn pé máa ń sọ kinní kan fún yín àwọn pípé yìí wọ́n fẹ́ fi yín gbé ìgboro pọ̀ ẹ lọ wo ti ṣètò ní àbí lórúkọ kí ni mo sọ fún yín gbà yẹn kí ẹ máa dà lóhùn ṣe nígbà tó wá bẹ̀rẹ̀ sí pé tó bá ti gbé orúkọ yín sí báyìí kí ni ẹ̀ máa lọ sókè ni àmọ́ tó bá ti dárúkọ yín kò ní sẹ́ni tó máa wò back to this man èmi mọ̀ pé nǹkan ẹyọ kan tó fẹ́ kí ẹ dá lóhùn àti káwọn fàájà nation fẹ́ dá lóhùn ni pé ó ní ó yẹ káwọn dá aṣiwèrè lóhùn now èsì aṣiwèrè yẹn náà lọ́wọ́ fẹ́ wá dá padà fún mi láì mọ̀ pé ìdí tòun náà sí kíni ìdí tòun náà wà ń tà òwe kan mo fẹ́ wá lò fún lálẹ́ tó bá ń gbọ́ mi. owó máa wà ń bẹ̀ ó ti máa mọ̀ pé igi ti mú un lọ́wọ́. ẹni tí ò bá tí ì lóko bàbá ẹlòmíì àpéko bàbá òun ló tóbi jù òun lọ̀rọ̀ ọ̀gbẹ́ni. bẹ́ẹ̀. ẹ bá jẹ́ ẹni tó bá yẹ yẹn sọ̀rọ̀ ó máa fẹ́ mú sọ̀rọ̀ ní ó máa rán mú sọ̀rọ̀. so bọ́ọ̀lù ti jẹ́ nìyí. thank you so much. ní dákẹ́ lórí ọ̀rọ̀ wọn. Mama Joy ṣe wà ń bẹ̀. ó wà ń bẹ̀ o. ẹ bá wa dá sétò pàápàá ká tó lọ sí ìpele tó kù. mo kí yín o ẹ kú iṣẹ́ Olúwa o ẹ̀yin gan lẹ ń ṣiṣẹ́ Olúwa. yes ma. liberation movement fàájà no going back. no going back o. gbogbo ẹ tó bá ti gbọ́ ọ̀rọ̀ ó gbọ́dọ̀ support fún programu yìí. bẹ́ẹ̀ni. àní wọ́n ń sọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ tí wọ́n dẹ̀ ń sọ tá à ń rí ẹ̀rí tó yẹ kí àwọn tó jẹ́ àgbààgbà kí wọ́n pera wọn jọ kí wọ́n wọ́nà àtúnṣe sí kínní ṣẹlẹ̀ tún wọ́n fi ìtọ̀bọ̀ gbẹ́. bẹ́ẹ̀ni. kí ló dé ojú ti là everybody ti lajú oníkálukú fà ìwé ẹ̀ wọ́n fi wọ́n sílẹ̀ nígbàjẹ́ wọn tí wọ́n bá fẹ́ kúrò bẹ́ẹ̀. wá jí irinṣẹ́ wọn fún Ọlọ́run nígbà tó náà bá pè wọ́n ṣètọ́nà nìkan wá ṣe nìyẹn. àwọn èèyàn fẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n ní ìsìn wọn ti rí ẹni tó máa jẹ́ kán sọ̀rọ̀ tó máa fọhùn síta ẹ̀ tó wá ń lépa ẹ̀ ń ṣe gbogbo èpè tó bá ṣe yóò padà sórí wọn. ó padà sórí wọn ṣé wọ́n nísinmi ni wọ́n nísinmi. ọwọ́ ayé ò ní ka yóò ní gbàbọ̀dé lágbára Ọlọ́run ẹ bá ń ṣe bí kó ṣíwọ́ kó yí padà kó yé ṣe rí ṣe. Ọlọ́run á máa wà pẹ̀lú yín àwà pẹ̀lú yín Ọlọ́run wà pẹ̀lú yín Ọlọ́run ní fi sílẹ̀ Ọlọ́run ló gbé yín dìde kò ní padà lẹ́yìn yín gbogbo ẹ tó bá bínú sí i ló borí ara ẹ̀ gbé ni tọmọtọmọ thank you so much amima ẹ máa ṣe é. thank you so much. ẹ ṣe mà òní Olúwatóyìn ṣe wà ń bẹ̀ pápápá. mo wà ń bẹ̀ o bàbá mi. yes ma. ẹ jẹ́ takuntakun. yes ma. lágbára Olódùmarè a máa ju òun ṣe. àṣẹ Ìdùmarè. ẹ nífẹ̀ẹ́ mi yín ṣe. àṣẹ Ìdùmarè. ẹ yẹ ní ìyàwó àtàwọn ọmọ ṣe. àmín. ṣé rí gbogbo àwọn tẹ́rí tó ń ṣépè yìí ẹ jẹ́ kán máa ṣépè yìí
orí ẹni pépèlèpé ń lọ Bẹ́ẹ̀ni. ebi ò lè da ẹ̀yìn bẹ́ẹ̀ni torí pé ọlọ́run ń lò ní láti ṣí ojú ọ̀pọ̀lọpọ̀. bẹ́ẹ̀ni mo rí nǹkan lórí títì nírọ̀lẹ́ ìsìn olóhùn tó yin ìdó ìgàngàn ọmọ Èkìtì. bẹ́ẹ̀ni ó sọ pé blọ́gà Olúalọ́ ló ràn wá bẹ́ẹ̀ni. Olúalọ́ ó gbébi tí Olúalọ́ gan ti gbé sìmẹ́ǹtì lórí mo wò títí báyìí mo fún un lépè ní mo lóògùn ló máa gbẹ̀sẹ̀ tì í. bẹ́ẹ̀ni ẹ jẹ́ kán máa ṣe pé bẹ́ẹ̀ni ẹlẹ́dàá yín ò ní gbàbọ̀dé táwọn ọmọ yín ò ní gbàbọ̀dé tìyàwó yín ò ní gbàbọ̀dé ọlọ́run á tún máa kó yín lápá ní ojú ọ̀nà mi fún mi fẹ́ ṣe ń ṣí gbogbo wa níyì lágbára Olódùmarè ìṣẹ̀dá gbogbo wa náà àti ìlẹ́yìn àṣẹ Èdùmàrè. ẹ jẹ́ kán máa ṣe o yes ma. ìjọ tí ẹṣin ti ń sáré iwájú ló ń balẹ̀ bẹ́ẹ̀ni wọ́n á máa bá yín wájú ni láṣẹ Èdùmàrè àṣẹ Èdùmàrè. ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ àṣẹ Èdùmàrè. ó súre fún yín ẹ ṣé ma. ẹ̀rà. thank you so much ma ẹ ṣé màmá rí yín bá. di méjì piano pápápá. Mr. Daniel Rotimi. yes sir. Kushe. yes sir. Nǹkan mẹ́ta mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ máa make it short. okay sir. Number one, káwọn èèyàn má bàa ṣì yín gbọ́ kán má bàa rò wípé ìjà ẹ̀sìn lẹ́yìn jà bóyá ẹ̀ ń kórìíra Christianity. Inú mi máa dùn tí a bá límìtì agitation yìí sí ìwà àṣìhù àwọn ìránṣẹ́ Ọlọ́run. ó yé mi sir. Ká má fẹnu kan Jésù, ká má fẹnu kan ànábì àbí anything, bẹ́ẹ̀ ká focus lórí àwọn tí à ń bá gbé yìí tí ìwà ìdá wọn gbilẹ̀. Èmi gan tẹ́ ń wò yìí 25 years mo fi ṣe pastor. Ó ní ìdí tí mo fi mú gan kú ni. Ṣé ń gbọ́ mi? à ń gbọ́ yín. Nǹkan tẹ́ ń sọ, nǹkan tó ju wá ti rí ni. Nǹkan táwọn kan lè pààyàn lé lórí káṣí wọn mọ́ bá a tù ní. Tọrọ mi yé yín. bẹ́ẹ̀ni Bẹ́ẹ̀nìkan ṣépè ẹnìkan pariwo. A fi ń dẹ́rù bara wa ní ọ. Èpè ẹnìkan ò lè mẹ́nìkan. bẹ́ẹ̀ni Tọrọ mi yé yín. bẹ́ẹ̀ni Ẹ jẹ́ kí a fókọ̀sì lórí àìdá wọn. Bó bá ṣe ń jáde ẹ máa tú sáyé, ìtànjẹ yẹn pọ̀. ó yé mi sir ẹ ṣé. Tọrọ mi yé yín. Mo gbọ́. Wọ́n ṣe é ṣe sọ́mọ ìjọ, náà ṣe sí àwọn co-pastors, náà ṣe sí àwọn junior, náà ṣe sí everybody. Ẹ má fòyà, ẹ má jẹ́ kí anybody know. I've been listening to you and I know that you have the courage. Tọrọ mi yé yín. bẹ́ẹ̀ni Ọlọ́run wà lẹ́yìn yín. ẹ ṣé ma ẹ ṣé sir. God bless you. thank you sir. thank you sir. Yeah. ọ̀gá ńlá Fàṣọlá. ẹ kalẹ́ sà. ṣe Èdùmàrè. ṣé rí àwọn èèyàn yìí pẹ̀lú àtìlẹ́yìn Elédùmarè pẹ̀lú yìí gbogbo ẹni tí a bá ti ń ṣiṣẹ́ lórí ẹ jẹ́ ká fi gbóró òfin ká fi gbóró tí ẹni méjì bá ti fèsì wọ́n náà tẹ̀ ẹ máa rí pé gbogbo wọn máa sàkóso bá kó nípa wọ́n ṣe wà ní ọkàn wọn balẹ̀ ọkàn gbogbo wọn balẹ̀. kò balẹ̀ bẹ́ẹ̀ ni. ẹ ṣe program kan èyí tí tó kàn dó wọn lóyún ó ti gbàgbé orúkọ ẹ̀ ó máa ń wá sórí TikTok láti gbà yín kó wá sórí TikTok mọ́. good. ọmọ kékeré báyìí. hand of God. kò dá mi ni. láti gbà yẹn kò lè ṣe anything lórí TikTok mọ́. torí mo máa ń wo program ẹ̀ tó sọ pé òun nídìí ẹnìkan bí ẹni mẹ́ta ó lè fún un ní 300,000 ẹnìkan lè fún un 100,000. kíní ni hand of God ni dérelé. ìyàwó ẹ̀ ló ń ṣe é sìn. dérelé bẹ́ẹ̀ láti gbà yẹn kò lè ṣe nǹkan mọ́. good. so pẹ̀lú ògùn lọ́dọ̀ Ọlọ́run á tì í lẹ́yìn. ẹ ṣé bàbá mi. so mi ní sọ ju báyìí lọ. ẹ ṣé thank you so much sir. àmín. Ìdòwú Ọláwúwo. Ìdòwú Ọláwúwo ṣé wà ń bẹ̀. ẹ kalẹ́. ẹ mà kalẹ́ mà. wà ń bẹ̀ o. yes ma. ẹ sà. ẹ tún ti mute o ẹ bá wa on mute. ok ẹ kalẹ́ sà. yes ma. ẹ kú iṣẹ́ Ọlọ́run máa dúró tì yín. ṣe rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kì í sọ̀rọ̀ ẹnìkan ọ̀rọ̀ gbogbo wa ni. wa pátá ni. bẹ́ẹ̀ ni ma. wọ́n kàn mú yín lẹ́tà ni o wọ́n mọ̀ pé ẹ fẹ́ràn àwọn ni.
ṣé mọ̀ pé ìgbà mi wà tọ́mọ bá ń lọ tó ń lọ sínú igbó, àwọn tí ó jẹ́ òbí àbí àwọn tó ní ọgbọ́n ju ọmọ yẹn lọ wọ́n máa ní ọ̀nà igbó lòún darí sí i. Ṣùgbọ́n àwọn tí à ń sọ̀rọ̀ wọn, àwọn pásítọ̀ àbí prófẹ́tì yìí, wọ́n ti gbé sùmẹ̀. Wọ́n mọ̀ pé òótọ́ ọ̀rọ̀ ni wọ́n sọ lórí pílátífọ́ọ̀mù yìí. Ṣùgbọ́n n tí ń bẹ́ kọ̀rọ̀ yàrá wọn àti kọ̀rọ̀ inú wọn ó ní ò jẹ́ kí wọ́n fẹ́ gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀. Àwọn tó dẹ̀ ń jáde tí wọ́n ń sọ̀sọ́kúsọ yẹn, ẹ mọ̀ yí pé ọ́ndà wọn ni wọ́n wà. Ẹjẹ́ àti ibìkan wò irú àwọn tí wọ́n ń bá sùn yẹn, ṣé mọ̀ pé wọ́n lè sọ̀rọ̀ wọn láìdáa. Bẹ́ẹ̀ni, tí wọ́n dẹ̀ rówó gbà lọ́wọ́ wọn, bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n gbà tó wọ́n bá ti kà dínú yọ̀, ṣé mọ̀ pé àwọn náà padà máa tú ẹni yẹn fóni. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá tí wọ́n sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn, ṣé rí wọ́n ní ọmọ ọ̀sán ló ń pọ́npọ́ bá ìyá ẹ̀ ni ìlọ̀rọ̀ àwọn prophet àti pastor yẹn. Ṣó ti yé yín? Jésù ìgbà tó wá sáyé mọ́tò mélòó ló lò? Gbogbo ìrìn ẹ̀ tó ń rìn ẹsẹ̀ ló fi ń rìn, sálúbàtà ní bẹ lẹ́sẹ̀ rẹ̀. Ṣùgbọ́n àwọn tó wà ń tà ń sìn yìí bí ìgbà tí wọ́n ní ayé Jésù nìyẹn o, ṣùgbọ́n ayé táwọn wà yìí káwọn ṣàkọrọ̀ jọ ni. Inú Bíbélì náà dẹ̀ ló wà tó ní aṣiwèrè ń kó ọrọ̀ jọ láì mẹ́ni tó máa bá náà. Ṣé àmọ́ pàṣẹrè ló pọ̀ jù nù wọn? Bẹ́ẹ̀ni. Torí pé ogun àtẹ̀yìndẹ́yìnlẹ̀ ń jà wọ́n lè sọ síta ni. Pílátfọ́ọ̀mù yìí ó máa lé wọn kàbàkàbà. Ètò máa jáwọ́ nínú wọn ló pọ̀. Bẹ́ẹ̀. Nẹ́tíwọ́ọ̀kì wọn ò dá. Yín sílẹ̀ nígbà kọ̀ọ̀kan. Àmín, ẹ ṣé mà. Gbogbo tí wọ́n bá rò níbi yóò padà sórí wọn àtàwọn ọmọ wọn. Láṣẹ Ọlọ́run. Ẹ máa sọ. Yes ma. A wà lẹ́yìn ni Ọlọ́run dẹ̀ wà lẹ́yìn. Ẹ ṣé mà. Ẹ ṣé mà. Thank you. Ká ṣe pápápá torí títí Yẹmí Adéọlá yẹn gangan ló jẹ wá lógún lẹ́nu. Ẹ mọ́ tí ì lọ àṣẹ ìbẹ̀rẹ̀ tòní. Pretty princess ṣé wà ń bẹ̀? Ẹ jẹ́ ká ṣe ní 1 minute ká lè rọ́ọ̀nù títí Yẹmí. Ẹ kalẹ̀ ìyá mi. Ó wáyé fún yín lókè. Okay sir, mo ti ẹ̀ ní mọ́ọ̀tì tí mo fẹ́ sọ ẹ kalẹ̀ sir. Yes sir. Ṣé rí ìgbà tí mo ti rí post yín pé ẹ fẹ́ ṣe kí ni bọ̀bọ̀ ẹ̀. Ìfá tó wà kan tí mo ṣáà fi dúró pé mo bí because mo ní interest. Torí gbà tó post fídíò yẹn. Ìfá wọ́n rìpọ́tù ọ̀pá ìṣá. Wọ́n report account mi till bí 2 weeks ago ni wọ́n ṣì fi mẹ́sẹ̀gì sí under mẹ́sẹ̀gì mi tá a ṣe jọ ń pé àwa ṣe pé lọ́dẹ̀ ẹni lọ wò ó. Tí wọ́n tákù mi tí mò ń tákù wọn padà àti báwọn wọn nìyẹn gbogbo àwọn tó ń tẹ̀lé wọn yẹn mú sọ̀rọ̀ àti bàbá tó ń sọ̀rọ̀ mo ní kí ló fún yín láṣọ̀ránsì pé ẹni yìí ó mọ̀ know yourself. Nítorí pé tí wọ́n ń tẹ̀lé yàn ẹ wá ń tẹ̀lé blindly. Nǹkan tó ṣe tó yẹ pé ń pè bàbá tí wàá mí pé kò lè dẹ́ṣẹ̀ kò lè ṣe nǹkan burúkú. Àwọn ọdẹ kankan lẹ́lẹ́ṣẹ̀ tó pọ̀ jù àwọn tó ń tẹ̀lé wọn yìí kan wọ́n mọ̀ ju àwọn tí wọ́n ń tẹ̀lé lọ. Bẹ́ẹ̀ni. Wọ́n mọ̀ ju àwọn tó ń tẹ̀lé wọn. Gbogbo àwọn bàbá yẹn they are just doing business. What they are doing is business. Bẹ́ẹ̀ni. They are not even following the Bible they are calling that they are following. At all. So mo ní kó okay bàbá yẹn sọ lọ́jọ́ yẹn pé ó ṣe ìkọ́dá mi lóhùn pé ó dàgbà wípé kí ni bàbá Ezekiah máa jáde fún wọ́n ní kí ni ò lè jáde fún wọ́n accuse ẹni náà ó nídìí láti jáde láti defend rẹ̀. Wọ́n náà ti tóbi ju ẹni tó lè dàrú mi ló lọ. I just under my comment pé ìkan sọ fún mi pé báwo mo ṣe máa ní pé kó jáde. Yes wọ́n ló tóbi mo ní who is he ta ni who is he wọ́n accuse ẹ kò ṣe nǹkan tí kò dáa o wà lè jáde síta kò defend rẹ̀ ẹ̀yin dẹ̀ ń tẹ̀lé ẹ̀yin wá bọ́ síta ìfáàtì mi ìmọ̀ pé wẹ́rẹ̀ tó bọ́ síta tó pe èlé nàìjíríà bí kílẹ̀ pé wọ́n lè nígbẹ̀ẹ́ ní tiẹ̀ ṣá ní ìmọ̀ kò lè in fact because ó tó ọ̀rọ̀ yẹn nígbà tó jẹ́ pé èèyàn bá ti ṣe rìhásà bẹ́ẹ̀ ló ṣe tó ọ̀rọ̀ yẹn àwọn náà gbọ́dọ̀ sọ̀rọ̀ nígbà tó yẹ kó nǹkan clean bẹ́ẹ̀ ni ṣe sọ fún pé ara ẹni kò mọ̀ kó má mọ̀ tẹlòmíì àṣọǹgàn fúnra rẹ̀ òǹgàn ò mọ̀ àwọn aṣèrè rádaràdà àṣọǹgàn fúnra rẹ̀ ò mọ̀
tó ṣe in fact a ṣe dáadáa ní o. a ṣe èrè ni. we got to a stage mi ìdáwọ́ lóhùn mọ́ ni o because wọ́n ti lọ report to wọ́n ti máa click lórí kìíní ẹ̀ báyìí orúkọ burúkú ni wọ́n sọ mí because I was so angry. àwọn ló máa rẹ̀. wọ́n kàn ń ṣe nonsense kiri ni wọ́n ṣe nonsense wọn dẹ̀rẹ́ ni gbèrè kan náà ní orúkọ ẹ̀ ó pupa amúkọ̀ wo lọ lọ́sàn-án yìí obìnrin báyìí ìyẹn náà ṣe ó sọ bóyá Èkìtì ló sọ bóyá Àkúrẹ́ ni mo ṣáàrí nírọ̀lẹ́ tó náà gbé yín tó ń gbé yín ṣe. ara àwọn blogger Olúalọ ni Olúalọ ló ràn yẹn wá. gbogbo wọn lọ́pọlọ because tó bá lọ́pọlọ àfi tó bá jẹ́ pé wọ́n jọ wà ní kóòtù kan náà ló yá kù. olórí burúkú tó pe rẹ̀ ní tó yàn gàngán yìí ẹ̀jẹ̀ ilé egun ló ń tà allegedly ṣó mọ iye owó tí ẹni tó wá support ṣó mọ iye owó tó ń fáwọn girlfriend káàkiri allegedly ṣó mọ wèrè tó bóra tá tí ò rárá bó tó rí rádaràda yẹn wọ́n wá ní kémi máa dá yẹn lóhùn ọlọ́mọdé aláyè padà sí burúkú yẹn. tó tẹ̀ ń dùn nínú gbogbo wọn nìyẹn then again sir second point ẹ má bínú eléyìí ti wà nínú mi for a very long time torí mi kí wọ́n gòkè báyìí maybe this is going to be my second time tí máa gòkè ṣẹ́rí a lot of people they are just here wọ́n kàn máa ń wá sí life yín wọ́n kàn máa ń ṣépè lásán ni when they go out there they don't defend you they don't do anything. bẹ́ẹ̀ni. ṣẹ́rí lórí kìíní Elijah I was very very annoyed in fact ó dùn mí pé TikTok kò ṣe voice notes because gbogbo wọn kọ́kọ́ lèmi kó tó jẹ́ gbé àwọn tó náà wọ́n tẹ̀lé yín they are just coming here o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. they are fake wọ́n kàn ṣépè ní they are fake they are not yours at all. bẹ́ẹ̀ni they are not yours. bẹ́ẹ̀ni. àwọn a lot of people wọ́n jẹ́ quiet àti silent member tó jẹ́ pé ẹ̀yìn yín náà wà but they are not talking and when they see because mo máa ń wo gbogbo àwọn post yẹn o mo dẹ̀ máa ka gbogbo messages gbogbo comment yẹn lẹ́yọ̀ kọ̀ọ̀kan ní ṣá so mo máa ń wo àwọn tó jẹ́ pé wọ́n really follow yín lóòótọ́ lò. bẹ́ẹ̀ni mà mo mọ̀. olùkọ́ mi ẹ wọ́n máa ṣépè fẹ́ni tó bá ń sọ̀rọ̀ tó ń dárúkọ Jésù but let them go out there they will not say piun. bẹ́ẹ̀ni. piun wọ́n tún máa like video yẹn ni they will not say piun so anytime I see them cursing inú máa ń bí mi ni we don't need your action here go outside go and tell your action go and show it outside. ẹ ṣe ìyá rẹ bẹ́ẹ̀ni. Ọlọ́run á máa ràn yín lọ́wọ́ sà mi ní ju bẹ́ẹ̀ yẹn lọ sà. ẹ ṣe mi ní wá yín tí thank you so much gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró tì wá tọkàntọkàn taratara wípé sẹ́ẹ̀ kò sí tó lè ṣẹlẹ̀ Elédùmarè ó kò mọ bá wa dì nínú thank you so much ẹ ṣe pretty princess ẹ ṣe gan ẹ ṣe kò tọrọ délẹ̀ ká sọ fúnra wa torí ẹ̀ mo ṣe kọ́kọ́ fi agitation tí mo fi wọlé tí mo fi kọ́kọ́ wọlé ìjọ Górátà májẹ̀mú Olúwa Prince AJ ṣe wà ń bẹ̀ ẹ lè fẹ́ béèrè question kan ká ló tètè mú. ẹ ká sàn. wọn ò ti fi láéláé wọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. mi máa ń reply wọn dáadáa back to back náà fún ọ. bẹ́ẹ̀ni. ṣé ẹ ń gbọ́ mi bàbá ṣé ẹ ń gbọ́ mi. Prince AJ ẹ à ń gbọ́ yín. ṣé ẹ ti rí fídíò tí mo send sí ní àná ní WhatsApp. èwo nìyẹn sà. woman kan tó lọ sí Oríyọmí tó ní máàlù náà bóyá àwọn Catholic priest yẹn pé ọkọ òun ti kú òun wá lọ bá a pé ọmọ òun pé ó ń lọ school pé kò dẹ̀ sówó lọ́wọ́ òun ó ní priest yẹn wá sọ wípé òun ò lè máa ṣe nǹkan ọ̀fẹ́ pé àwọn láti máa jọ ní àjọṣepọ̀ mo lérò pé obìnrin ṣáà agree fún un obìnrin yẹn wá lóyún ìgbà tí obìnrin yẹn lóyún wọ́n wá lọ bá máa yẹn pé òun ti lóyún o àwọn ìjọ náà confirm pé ó lóyún ó wá ń sọ fún máa yẹn pé ṣé ó mọ̀ pé àwọn fada ò kì í bímọ ọ̀dẹ̀ ń fún yàn lóyún pé kó lọ ṣe oyún yẹn mo fẹ́ kẹ́ lọ wo fídíò yẹn mo fẹ́ kọ́rọ̀ ṣe no problem máa lọ wò mo sẹ́ǹkẹ̀ sí mo fẹ́ kẹ́ ẹ ṣe gbọ́ kí n sọ fún yín nìyẹn bàbá tó ẹ̀jẹ̀ wo ìrísí wáyé mo dẹ̀ ti béèrè WhatsApp yín ọ̀pọ̀lọpọ̀ orú nǹkan bẹ́ẹ̀ yẹn èmi fẹ́ máa tí n bá ń rí wọn mo fẹ́ máa send yẹn sí. èmi náà máa ń rí mo máa ń rí ẹ má wulẹ̀ yọnu mo máa ń rí bàbá mi ẹ ṣe my big stuff ṣe wà ń bẹ̀ my big stuff
Big Daddy ṣáà ti lọ ní ebúlé ò ṣe wà ń bẹ̀ ebúlé ò. ebúlé ò. mo wà ń bẹ̀. ok ẹ sáré bá a sọ̀rọ̀ mà ká lè lọ sí ìpele tá a fẹ́ lọ. ẹ kúrò lẹ́sà ikú ọjọ́ mẹ́ta. yes ma. mo rò pé ẹ tí ìbò madam la hypertension lè ṣá because àwọn obìnrin ò lẹ́mìí gbogbo wàhálà yìí mo mọ̀ pé wọ́n ti máa yé fún yín ṣáṣọra máa ṣe má sọ mí dopó tó sì jẹ́ pé wọn ò ní dopó lágbára Ọlọ́run wọn à ní dopó ẹ ní sọmọ nù ẹ ní sọ ìyàwó nù ẹ ní sọ ara yín nù nínú ìjà yìí Ọlọ́run gbogbo wa tẹ̀ ń ṣàánú ọmọ ọkùnrin yín bọ́ kí lẹ expect ìsàlọ́wọ́ àwọn èèyàn ẹ̀ ń gbà kókó ọbẹ̀ lẹ́nu èèyàn àwọn ayé ọ̀sánwó ìdámẹ́wàá mọ́ owó báńkì àkáǹtì ń rí ìdí òsì ẹ wá fẹ́ kí wọ́n máa dùn ẹ̀fẹ̀ wọ́n jù drugs mọ́ ẹ mọ̀ pé more and more people wọ́n ń pera wọn jókòó ni pé ẹ̀gbọ́n náà sórí mi dàrú ni mò ń mú kọ́ọ̀pù mo fi ń bu omi mò ń dà sínú òkun ọjọ́ wo ni mo fẹ́ ṣe yẹn dà so many people ló ti já nìdí ara wọn ti já nítorí program yìí so àwọn tó wà involved tó fi àwọn ayé sínú òde wọn à ní jọ̀rọ̀ ẹ̀yìn ẹ má expect pé sọ̀rọ̀ láéláé kódà ogun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ogun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni because wọn à expect bí àwọn èèyàn táwọn ti fi sínú òde pé wọn ó bọ̀ láyé then so many things ìwé Elijah yìí nísìn lójú ara rẹ̀ ní tó ṣe yẹn ó ti bò mọ́lẹ̀ kò lè ṣẹlẹ̀ kò lè tú síta ló ṣe ní God àti wá defend èèyàn now kékeré la ṣe rí yìí so many people will still come out because of him too gbogbo wọn lórí pẹpẹ yẹn rogues ni wọn olè ni wọn ọlọ́ṣà ni wọn they are there for their pocket lójú ara wọn ẹni tí ò yé wọn ni wípé wọ́n bá lọ wọ́n padà kò sì sí ní tó lè ṣẹlẹ̀ nínú ayé oògùn olóògùn gbogbo ayé kọ́lé èèyàn máa rẹ́ jẹ lójú wọn wọ́n kó owó jọ ọ̀kan náà wọ́n ní for its great grandchildren generations tí wọ́n ti bí tóun ò mọ̀ wọn lè tó ṣe mọ́ wọ́n lè sọ bẹ́ẹ̀ tó ló ń sọ yẹn ní àbọ̀lọ́wọ́n ọba. níwájú àwọn tẹ́bi ń pa tó ti sọ sínú ìṣòro. bàbá mi máa kọrin kan yóò ní màmá mi á ní oníyẹ̀yẹ́ rẹ̀ ti rálẹ́ náà oníyẹ̀yẹ́ rẹ̀ ti rálẹ́ bí òwúrọ̀ àtọ̀sán lórí tòun yọ orí yẹ̀yẹ́ rẹ̀ ti rálẹ́ náà. wọn àti ìmọ̀ntọ́ la máa wí wọn ìmọ̀ntọ́ la máa wí òní ni wọ́n rí tí wọ́n ń yọ fòtò tí wọ́n ń yọ fàdà àwọn èèyàn ayé wọn ti bàjẹ́ èyí ń gan pléńdé ẹ̀ ń gan private jet ẹ̀ ń gbá ìmú àwọn ní ìlú gbogbo ìlú òyìnbó ní làwọn ọmọ wọn ò níṣẹ́ kan lọ́wọ́ tí wọ́n dẹ̀ lé bíìgì tí wọ́n ń ra ilé mortgage àwọn ọmọ àwọn èèyàn wọ̀nyí wọ́n ń san ní 25 years 20 years gbogbo ayé ti ń san wọ́n máa kó cash down láti ra ilé ni. owó olówó ní owó onírú owó ní láta nílé. àwọn dẹ̀dẹ̀rìn sì ń dáwó lọ wọ́n sì ń dáwó lọ so àwọn kìnìyàn wá ń stop ẹ wá expect wípé òní kò ní sọ. na ó máa stop finally tí wọ́n máa jà porókù ẹ ṣe mà. Ọlọ́run la mọ̀ bẹ̀ fún yín a sì dákẹ́ àdúrà àdúrà ò ní ṣe tí ó ti ṣe lóògùn Ọlọ́run àfún yín jà ẹ ṣe ń sàgbọ́ thank you so much ma. ìjọ górátà kìnnì kan ló wà. ẹ kalẹ́ fàájà 2025 fàájà for life. bẹ́ẹ̀ni o. ẹ kú iṣẹ́ sà. yes. ẹlẹ́kejì leléyìí tí màá join yín. ok. in fact alákọ̀ọ́kọ́ yẹn mo gbádùn ẹ̀. tí tòní yìí mo wá ń gbìyànjú kí n lè gòkè kí n sọ̀rọ̀. mo kí yín dáadáa ẹ kú iṣẹ́ Olúwa ẹ̀yin gan ni ẹ ń ṣiṣẹ́ ìránṣẹ́. ṣé ẹ rí àwọn wọ̀nyí tá à ń sọ yìí àwọn pípù yìí àsìkò yìí kì í ṣe mímọ̀ ṣe yín o Ọlọ́run ló kàn fún yín sí. bẹ́ẹ̀ni. Ọlọ́run sọ pásìkò wọn tó ni Ọlọ́run sọ pé àsìkò yẹ̀yẹ́ wọn ó tó àsìkò. torí òṣùwọ̀n wọn ti kún níwájú Ọlọ́run àwọn kan wà sà tí wọn lórí ọ̀fẹ́ àti sọ̀rọ̀ jáde tí nǹkan yẹn ti pa sílé tí wọn lè sọ̀rọ̀ wọn landred tí irú àgbà kékeré báyìí tán bá wá sọ̀rọ̀ kò sí nǹkan tá a máa ṣe torí nígbà tí wọ́n bá ti fara kọ́ wá láti òkè ta ló fẹ́
ṣe àtúnṣe rẹ̀ àfi Ọlọ́run. Ẹlòmíì máa wà nínú àìsàn bẹ́yẹn, ó lè gbàbẹ̀ kú, ẹlòmíì ó lè yè. Inú mi ń dùn fún nǹkan tọ́lọ́run gbé yín kalẹ̀ fún. Àní wá yín tí o, ipa àwọn ò sì ní ká yín ní àṣẹ Ọlọ́run. Ẹ túbọ̀ máa mọ̀ ọ́ ṣe ní orúkọ Jésù. Èrò pọ̀ ńlẹ̀, ìgbà tẹ́ bá tún máa ṣe ní àlàyé sọ̀rọ̀ ẹ ṣé gan. Ẹ ṣé ìyá, thank you so much.